ló dàbí rẹ̀ láyé àtọ̀run kò sí o kò mọ̀ sí o a kò lè rí rárá. Ọba àkìtàn ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá rere. Ta ló dàbí rẹ̀ láyé àtọ̀run kò sí o kò mọ̀ sí o. Ṣebí ìwọ lálágbára jùlọ tó mọ̀ ní kọ̀ọ̀kan wa rìnrìn àjò ọ̀sẹ̀ tó lọ láyọ̀ àtàláfíà ó bùkún wa nínú rẹ̀ ó tún mú wa wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ tó ga jùlọ tó tún fi wá mọ̀nà ire gbogbo lẹ́kùn ògo ọlá ìgbéga ló ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa pátápátá bàbá òye. Ta ló dàbí rẹ̀ láyé àtọ̀run kò sí o kò sí o. Ó tọ́ láti máa yìn bàbá rere o Jésù olùgbàlà aráyé. Ó tọ́ láti máa gbéga ní gbogbo ọ̀nà nígbà gbogbo lójoojúmọ́. Ó tọ́ láti máa yìn òun lọ́ba àwọn ọba o. Ó tọ́ láti máa yìn o. Ó tọ́ láti máa gbéga. Ó tọ́ láti máa yìn òun lọ́ba àwọn ọba o. Jésù tọ́ láti máa yìn. Jésù tọ́ láti máa gbéga. Òun ló bá ògo rẹ̀ sílẹ̀ sí ọ̀run tó wá sáyé ẹ̀ṣẹ̀ yìí láti rúṣẹ́ ìṣòro fún wa. Ó tọ́ láti máa yìn o. Ó tọ́ láti máa gbéga. Ó tọ́ láti máa yìn òun lọ́ba àwọn ọba o. Jésù tọ́ láti máa yìn o. Jésù tọ́ láti máa gbéga. Ó dénú ayé ó jìyà tó yẹ kí n jẹ. Ó ṣẹ̀sín èyí tó yẹ kí n ṣe. Àtúntọ́ sí lára àná lẹ́gba nítorí ìgbàlà aráyé. Bẹ́ẹ̀ ni a fà káàkiri bí ọ̀daràn láì ṣẹ̀ láì wò rárá o. Adá lẹ́bi ikú àwa tún kàn má gbélé bó síbẹ̀ kò mọ̀ fọ́hùn ohun torí sọ̀dán ni wípé bàbá dáríjì wọ́n torí wọn kò mọ ohun tí wọ́n ṣe o. Lẹ́yìn rẹ̀ ó ní ó parí ìdààmú ìfòòró ó ṣe iṣẹ́ ìpọ́njú ìyà ayé mi parí pátápátá. Mo ṣe sọ wípé ó tọ́ láti máa yìn. Ó tọ́ láti máa gbéga. Jésù tọ́ láti máa yìn òun lọ́ba àwọn ọba o. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn nínú orin tí bàbá ṣe.
mélòó ni mo fẹ́ sọ ọ́ nínú oore tí bàbá ṣe. Oore rẹ̀ máa pọ̀ ó jù yanrìn òkun lọ. Mélòó ni màá rò àfi kì í ṣá máa dúpẹ́ o. Oore rẹ̀ máa pọ̀ ó jù yanrìn òkun lọ. Mélòó ni màá rò àfi kì í ṣá máa dúpẹ́ ṣá lójoojúmọ́. Mélòó mo fẹ́ sọ nínú oore Jésù láyé mi o. Mélòó mo fẹ́ sọ nínú oore Jésù láyé mi o. Oore rẹ̀ máa pọ̀ ó jù yanrìn òkun lọ. Mélòó mo fẹ́ sọ àfi kì í ṣá máa dúpẹ́. Oore rẹ̀ máa pọ̀ ó jù yanrìn òkun lọ. Mélòó mo fẹ́ sọ àfi kì í ṣá máa yìn lógo lójoojúmọ́. Jésù ẹ kú iṣẹ́. Jésù ó kú iṣẹ́ o lórí ayé mi, lórí iṣẹ́ mi, lórí aya àtàwọn ọmọ mi pátápátá. Ìwọ lọ́lọ́run àgbàlagbà. Ọba dání máa gbàgbé ẹni, ó kú iṣẹ́. Jésù ó kú iṣẹ́ fún ìtọ́ni ojoojúmọ́ tó ń tọ́ mi sọ́nà ire kíkẹ́, ire ayọ̀, ire ìgbéga. Jésù, Jésù ó kú iṣẹ́ fún ìmọ́lẹ̀ tó ga tó jẹ́ kó mọ́lẹ̀ sínú ayé mi láti mọ̀ mú mi tàn lọ́pọ̀lọpọ̀ fún rere. Èyí tí ògo ẹwà àtọ̀lá búyọ lára mi látòrí tẹ̀mí mọ́ wá. Jésù ẹ kú iṣẹ́ o. Bàbá ẹ kú iṣẹ́. Ọlọ́run àgbàlagbà. Ọba dání máa gbàgbé ẹni, ẹ kú iṣẹ́. Fóore lílọ, fóore bíbọ̀, fóore ìwọlé ìjáde ojoojúmọ́. Jésù ẹ kú iṣẹ́. Jésù ẹ máa kú iṣẹ́ o. Ìwọ lọ́lọ́run àgbàlagbà. Ọba dání máa gbàgbé ẹni, ẹ kú iṣẹ́. Èmi ni ò bàbá mímọ́. Èmi gbé ọ̀gá àtóbi jùlọ. Èmi fọpẹ́ ìyìn ògo ọlá forúkọ rẹ̀. Oore rẹ̀ pọ̀ bàbá lórí ayé mi o. Oore rẹ̀ pọ̀ ọmọ lórí ayé mi o. Oore rẹ̀ pọ̀ ẹ̀mí mímọ́ lórí ayé mi o. Oore rẹ̀ kò láfiwé Ọlọ́run mẹ́ta lọ́kan o. Èmi fi yìn ògo forúkọ rẹ̀, ọba ayérayé. Èmi yìn ọ́ àtóbi jù bàbá rere. Èmi yìn ọ́ arúgbó ọjọ́. Èmi yìn ọ́ lógo ọba títí láéláé. Oore rẹ̀ pọ̀ bàbá nínú
iṣẹ́ mi o oore rẹ̀ pọ̀ ọmọ nínú iṣẹ́ mi o oore rẹ̀ pọ̀ ẹ̀mí mímọ́ nínú iṣẹ́ mi o oore rẹ̀ kò lákàwé o mẹ́ta nínú ọ̀kan o títí ayé lèmi ò mọ ìyàn lógo. Èmi ò èmi fọpẹ́ ìyìn ògo orúkọ rẹ. Mo mọ rírì rẹ, mo mọ rírì títóbi rẹ láyé mi bàbá àgbà òhò. Bí mo ṣe tẹnu mọ́ wípé èmi ọ̀họ̀ títí láàlì mi ò mọ gbé ọ̀gá. Fún gbogbo ọ̀nà tí ìwọ gbàjà tó ṣẹ́gun fún mi tó wá gbé mi lórí sókè. Mo mọ rírì rẹ ni mo ṣe yìn ọ́ lógo wípé nígbà gbogbo èmi yóò mọ yìn ọ́ lógo. Ìwọ ló bá mi ṣe ènìyàn kọ́ agbára kọ́ ọgbọ́n ìmọ̀ òye mi kọ́ o. Ìwọ ló wà nídìí gbogbo pátápátá. Èmi yóò máa júbà rẹ títí láéláé. Oore rẹ pọ̀ bàbá lórí ayé mi o. Oore rẹ pọ̀ ọmọ lórí ayé mi o. Oore rẹ lórí mi ọlọ́run mẹ́ta lọ́kan o. Àkàkà tán máa ní o bí mo ṣe yìn ọ́ lógo o títí ayérayé o èmi ó máa gbé ọ̀gá. Ẹ̀yin ìlànà o bàbá rere ẹ̀yin lóní o ẹ̀yin lọ́la o arúgbó ọjọ́ o ẹ̀yin tó ní lọ́jọ́ kọ́ gbogbo ayérayé bàbá àgbà ẹ̀rù jẹjẹ o. Ẹ̀yin ìlànà o ẹ̀yin lóní o ẹ̀yin máa tó ní lọ́la o ẹ̀yin tó ní lọ́jọ́ gbogbo. Ọba àìkú ọba àìsá ọba àdìbàjẹ́ ìwọ ló ti wà ṣáájú káyé tó wà. Ó tún bẹ dìsìn bẹ́ẹ̀ ni ó tún máa bẹ títí láé. O kò yí padà agbára rẹ kò fìgbà kankan dínkù ṣùgbọ́n ó pọ̀ sí lójoojúmọ́ ni o. Ẹ̀yin ìlànà o bàbá rere ẹ̀yin lóní o tóbi jùlọ ẹ̀yin ní lọ́la o lógo dídán ẹ̀yin máa tó ní lọ́jọ́ gbogbo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo gbé ọ̀gá o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo fọpẹ́ fún ọ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo yìn ọ́ lógo o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọpẹ́ mi mọ̀ rè àná mi sọ̀rọ̀ ògo ni fún ọ o òní mi sọ̀rọ̀ ìyìn ọpẹ́ ni fún ọ ọ̀la mi á sọ̀rọ̀ ní gbogbo oṣù o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo gbé ọ̀gá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo yìn ọ́ lógo o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọpẹ́ mi mọ̀ rè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo júbà rẹ o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo fògo fún ọ àná mi sọ̀rọ̀ agbára rẹ ni o òní mi sọ̀rọ̀ títóbi rẹ ni ọ̀la mi á sọ̀rọ̀ ìwọ nìkan ni o ló ń bẹ ní ìdí ọ̀rọ̀ ayé mi ògo ni fún ọ bàbá rere o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ o ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ mo gbé ọ̀gá
àná mi sọ̀rọ̀ ògo ni fún ọ òní mi sọ̀rọ̀ èyí ọpẹ́ mi mọ̀re ọ̀la mi á sọ̀rọ̀ ìgbà rẹ mo ṣe o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ o ṣeun o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo yìn ọ́ ọba ayérayé ìrìn àjò ọ̀sẹ̀ tó lọ ọwọ́ agbára rẹ ló fún mi làjá ọ̀sẹ̀ tuntun mẹ́rin tuntun mo bẹ̀rẹ̀ pẹ̀lú agbára tàṣẹ òsì tẹ̀síwájú pẹ̀lú mi ti gbogbo agbára tó fi jọ ní rere bàbá gba ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ rọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣé gba ọpẹ́ àti mi ibi tó jẹ́ ìbílẹ̀ bẹ̀yà gba ọpẹ́ àti mi ológo tó di gbogbo ògo gba ọpẹ́ àti mi ìbẹ̀rẹ̀ òpin àrúgbó mo sọ wípé ògo 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 yìí forúkọ rẹ èrè àjò ọ̀sẹ̀ tó lọ ìwọ lọba tó jẹ́rìí agbára rẹ tó bú mi àríyé nínú rẹ èyí tó bú mi ṣàṣeyọrí nínú rẹ èyí tó bú kóbi nínú rẹ èyí tó dá mi láre nínú rẹ àdó tó mú mi jáde nínú ọ̀sẹ̀ ní àtàlàfà ìdí ìṣẹ́gun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ oṣù tó mú wọnú ọ̀sẹ̀ tuntun mẹ́rin nípa agbára àtàṣe rẹ òtún tẹ̀síwájú pẹ̀lú mi ti gbogbo agbára tó fi jọ rí gbogbo náà ni láti mọ mú ayé mi fọ̀ nógo láti mọ mú ayé mi tẹ̀síwájú rere àyè láti mọ gbàrí tó lógo tó ga jẹ orí gbogbo rẹ ògo orí forúkọ rẹ bàbá ọmọ ìmí mọ́ mẹ́tàlá kan gba ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi títí lè bí ọmọ yẹn tí mo gbórúkọ ga ògo 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 yẹn láti forúkọ rẹ àìmọ̀ ìbọn gba ọpẹ́ àti agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń kà nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún àti ogún rẹ̀ Samuel àkọ́kọ́ orí àkọ́kọ́ ẹsẹ̀ 19 dé 20. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wọlé sìn níwájú Olúwa wọ́n padà wá sí ilé wọn sí Rámà Ẹlikẹ́nà sì mọ aya rẹ̀ Olúwa sì rántí rẹ̀ nítorí náà ó sì ṣe nígbà tí ọjọ́ rẹ̀ pé lẹ́yìn ìgbà tí Hánà lóyún ó sì bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní Samuel pé nítorí tí mo béèrè rẹ̀ lọ́wọ́ Olúwa. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí Ọlọ́run rántí mi ó gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi pẹ̀lú agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ sí bí àwọn ògo láti àkókò yìí lọ. Ọlọ́run rántí mi ó gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi pẹ̀lú agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ sí bí àwọn ògo láti òní lọ. Oṣù kẹsàn-án ó jẹ́ oṣù ìrọbí èyí jẹ́ pé nígbà tóbi bá yún láti oṣù kìíní kẹta sí pé oṣù kẹsàn-án á rí pé kíni wọ́ọ́rọ́wọ́ ní ṣèkèrè níbi tí ọba ti ní nǹkan míì ní inú ìyẹn pé tí èjọba lọ́wọ́ nínú. Fún àwọn ọmọ Ọlọ́run á rí pé kíni kò sí ejò kankan tó lọ́wọ́ nítorí pé Ọlọ́run ni mo jẹ́ agbára fún gbogbo àwọn tí wọ́n jẹ́ tẹ̀ láti mọ bí ní àtàlàfíà. Èyí lọ́nà fi yé mi àti náà wípé kíni oṣù kẹsàn-án ó jẹ́ oṣù àti mọ bí gbogbo àwọn ògo láti àkókò yìí lọ. Hánà láti ìgbà tá a ti gbé níyàwó ó jẹ́ nìkan jẹ́ pé kíni kò fìgbà kan lóyún ìṣẹ́jú kan débi pé ó sọ pé yóò lóyún àárọ̀ títí di alẹ́. Hánà ó fi gbogbo àképe Ọlọ́run ṣùgbọ́n bákan náà tún ni. Èyí orogún rẹ̀ ojoojúmọ́ ló ń pọ́n lójú pẹ̀lú àwọn ọmọ tí ń bí nítorí pé pọ̀rọ̀pọ̀rọ̀ níbi wọn dálẹ̀ bíi adìẹ àbí bíi ẹlẹ́dẹ̀. Ṣùgbọ́n ní ìjọkànjọkàn tí Hánà náà ó tún pẹpẹ àdúrà rẹ̀ tó dáadáa ó ṣe àtúnṣe gbogbo bó ṣe yẹ nípa pẹpẹ àdúrà rẹ̀ ó wá tún wá rúbọ àdúrà kan tó tún yàtọ̀ sí ti rúbọ láti lẹ̀ wá. A rí pé níjọ́ yẹn Ọlọ́run fi ohun tẹ̀ jan àdúrà Hánà. Lẹ́yìn èyí a rí pé Hánà nígbà tó padà sí Rámà òun àtọkọ rẹ̀ kí ni wọ́n kanra wọn sí akọ wípé kiri Ọlọ́run rántí rẹ̀ ó sì gbọ́ igbe àti ẹ̀bẹ̀ rẹ̀ ó gbọ́ igbe àti ó rántí rẹ̀ Hánà ṣe kiri ó sì lóyún. Nígbà tí àkókò àti ìrọbí tó Hánà sì bí ọmọkùnrin kan
ó sì porúkọ ní Samuel nítorí pé kí ni mo béèrè rẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Èmi àti ẹ náà lónìí kí ló ń tà tí ń béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tó ti pẹ́. Gbọ́ bẹ̀rẹ̀ láti inú oṣù kẹsàn-án yìí Ọlọ́run fi èmi àti ẹ lọ́kàn balẹ̀ wípé kí ni ó ti di bíbí fún wa báyìí. Ìyẹn pé gbogbo àwọn ògo tí Ọlọ́run dá mẹ́nì kọ̀ọ̀kan wa látàkókò lọ ó ti di ohun tí kálukú yóò bẹ̀rẹ̀ sí ní tẹ̀ lọ́wọ́. Ohun tó nídìí òun náà ni láti mọ̀ fi ìgbàgbọ́ tó múnádóko rìn pẹ̀lú Ọlọ́run. Ohun tó nídìí òun láti wò báwo ni ó ṣe ń bá Ọlọ́run rìn tẹ́lẹ̀, kó wá wò kí ni àwọn àtúnṣe tó yẹ kó ṣe àbí àwọn àyọkúrò tó yẹ kó yọkúrò àbí àwọn àfikún tó yẹ kó fi kún gẹ́gẹ́ bí Áánà ṣe ṣe. Wo Áánà ó wò wípé gbogbo àlọ́ mọ́ wá sílò pẹ̀lú gbogbo wọn jọ ń gbàdá wọn jọ ń sìn níwájú Ọlọ́run, ṣùgbọ́n gbà tó débì kan níjọ́ kan tí ó jẹ́ ìjọ́ kan Áánà wò wípé no ó yẹ kóhun ó ṣe kí ni o kóhun gba àdúrà tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Kí ló ṣe? Ó sì gbàdúrà tó yàtọ̀ sí tẹ́lẹ̀. Nígbà tí gbogbo èèyàn ṣetán ní Ṣílò tí wọ́n jáde tó di pé wọ́n lọ jẹ wọ́n lọ mu, Áánà ó yẹra kúrò láàrin wọn, ó padà lọ sínú tẹ́ḿpìlì, ó sì wúlẹ̀ níwájú pẹpẹ, ó sọ tí ń ṣẹ̀dùn ọkàn rẹ̀ fún Ọlọ́run. Lẹ́yìn ìgbà tó sọ tí ń ṣẹ̀dùn ọkàn rẹ̀ fún Ọlọ́run, Élì ó rí ó pè ní ọ̀mùtí ìpè kó kù níwájú pẹpẹ. Ètò pé Áánà kò yanu láti mọ sọ̀rọ̀ láti mọ kí yóò lè gbọ́ ohùn rẹ̀ láti inú ọkàn rẹ̀ pẹ̀lú omijé lójú ló ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀dùn ọkàn rẹ̀. Yẹn pé ó ń ké pé Ọlọ́run láti ìsàlẹ̀ inú ọkàn rẹ̀ wá, kìí ṣe lẹ́nu kìí ṣe inú ẹ̀tàn, pẹ̀lú gbàgbọ́ tó múnádóko wípé Ọlọ́run lè ṣe. Ọlọ́run sì dáhùn sí àdúrà rẹ̀. Ètò pé Élì fìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nínú ayé rẹ̀ wípé Ọlọ́run ti dáhùn sí ìbéèrè rẹ̀ kọ́mọ lọ lálàáfíà. Ilé ọkọ́mọ lọ lálàáfíà tí ó lọ lálàáfíà òun náà ni Áánà ló yàn nígbà tí ó sùn rẹ̀ pé ó bí ọmọkùnrin gẹ́gẹ́ bó ti wà náà àkọsílẹ̀ nínú ẹsẹ̀ ogún. So ìwọ náà lónìí o ti ń ké pé Ọlọ́run lójó tó ti pé gbọ́ kì í ṣe pé tí Ọlọ́run wù láti gbọ́ kì í ṣe pé ọwọ́ rẹ̀ kú láti gbà. So ìtọ́jú pé tirẹ̀ kò wọ́ rẹ̀ kò kú láti gbà lójú kó jí mọ̀ fún pé àkókò inú oṣù kẹsàn-án yìí oṣù àti mọ bí rẹ nìyí. Látàkókò yìí lọ kò sí ìdádúró kankan mọ́ láti mọ bí àwọn ògo, kò sí ìdádúró kankan mọ́ láti mọ gbé oréré ṣe, kò sí ìdádúró kankan mọ́ láti mọ ṣàṣeyọrí ayọ̀. Ṣùgbọ́n nígbà tí a sọ pé kò sí ìdádúró kankan mọ́ kí wá ṣe lọ́fẹ̀ẹ́. O gbọ́dọ̀ nígbàgbọ́ tó múnádóko láti mọ bọ́ Ọlọ́run pé láti mọ bọ́ Ọlọ́run rìn. O gbọ́dọ̀ nígbàgbọ́ tó múnádóko láti mọ ké pe Ọlọ́run láì sinmi àṣàrẹ̀. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣetán láti mọ fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣetán láti mọ rántí gbogbo àwọn ẹ̀jẹ̀ tó bá jẹ́ àná rántí ti ṣe ní àkókò tiẹ̀. O gbọ́dọ̀ ṣetán láti jẹ́ ẹni tó ṣe kí ni tọ́ rírà rẹ̀ sílẹ̀ ní gbogbo ọ̀nà. Ó rí pé tó bá ti ń ṣe léyìí kò sí ohun kan tó tún lè ṣe ìdíwọ́ àbí ìdènà mọ́ látàkókò yìí lọ gbogbo tí ń ṣe ògo ó di bíbí fún. Látàkókò yìí lọ gbogbo tí ń ṣe ògo ó di bíbí fún mi. Gbogbo àwọn ògo tí wọ́n ti gbìn tí wọ́n ti gbé bò tí wọ́n ti gbé pamọ́ ni èyí tó jẹ́ tirẹ̀ ó bẹ̀rẹ̀ sí tì ọ́ lọ́wọ́ láti mọ rí lò, èyí tó jẹ́ tèmi ó bẹ̀rẹ̀ sí tì mí lọ́wọ́ láti mọ rí lò. Yẹ pé kálukú bẹ̀rẹ̀ sí ní gba ògo rẹ̀ padà, kálukú bẹ̀rẹ̀ sí rí ògo rẹ̀ padà láti inú oṣù kẹsàn-án yìí lọ. Nítorí pé kí ni oṣù mẹ́sàn-án lọ́lọ́run bùkún fún obìnrin láti yún, tó bá ti di oṣù kẹsàn-án ó gbọ́dọ̀ bí ni. So àti wà ní oṣù kẹsàn-án ó dandan kí ẹnì kọ̀ọ̀kan wa ká bẹ̀rẹ̀ sí bí àwọn ògo wa pẹ̀lú agbára Ọlọ́run. Kì í ṣe nípa ọgbọ́n àti màtòyè rẹ̀, ohun kan tí mo fẹ́ kó dì mú nìyẹn. Kì í ṣe nípa agbára rẹ̀. Tó bá jẹ́ pé nípa ọgbọ́n àti màtòyè rẹ̀ bá ní gbọ́ mi ó ti fẹ́ ni. Tó bá jẹ́ pé nípa agbára rẹ̀ bá ní mọ́ rẹ̀ dára láàmú. Ṣùgbọ́n nípa agbára Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run àti ayé, nípa agbára ẹni tó fẹ́ ọ ju ibi ọ̀gán ṣe fẹ́ràn ara rẹ lọ, nípa agbára ẹni tó ṣe kíni tó fi ọmọ bíbí rẹ̀ kan so sílẹ̀ láti wá sáyé, láti ròṣẹ́ ìṣòro, láti kú, láti jìyà, láti rẹ ẹnì kọ̀ọ̀kan wá padà wá sí ọ̀dọ̀ ara rẹ̀, yẹn láti mú àlàáfíà wá sáàrin àwọn àti àwọn ènìyàn gbogbo pátá. Nípa agbára rẹ̀ nìkan ló ti lè mọ bí gbogbo tí ó ṣe àwọn ògo wọ̀nyí ní àtàlàáfíà. Kì í ṣe pé ọmọ bí wọn ní àtàlàáfíà nìkan, nígbà tó bá bí àwọn ògo wọ̀nyí gbọ́ mi ọ wá dàbẹ̀ ni pé ìwọlé ní àkókò tó kọ́ rògòlò.
èyí dàbẹ̀ pé èmi lẹ́nu àkọ́kọ́ tó sọ kíni o tó kọ́kọ́ rògòlò nítorí pé kíni àwọn ògo tẹ́nìkọ̀ọ̀kan wọ̀ mọ́ bí yẹn yóò yàtọ̀ gidi gan sí tàwọn yòókù ó lè ṣe pé àwọn nǹkan kan náà táwọn kan ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ ni ṣùgbọ́n nítorí pé kíni agbára ọlọ́run àṣẹ ọlọ́run ó rí pé ògo mi yóò yàtọ̀ sí tàwọn yòókù yóò mọ̀ jẹ́ ìjọ lójú fáwọn èèyàn bẹ́ẹ̀ ni pé mo rógo rí wọ́n sì rógo rí dáadáa ìtọ́jú tèmi lọ́wọ́ dáadáa ṣùgbọ́n agbára ọlọ́run ẹwà ọlọ́run títóbi ọlọ́run àti àṣẹ ọlọ́run tó wà nínú rẹ̀ ó mú kó yàtọ̀ sí ti gbogbo àwọn yòókù bẹ́ẹ̀ náà ni ìwọ náà so gba ọlọ́run yẹn gbọ́ gbẹ́kẹ̀lé dúró nínú ìfẹ́ rẹ̀ máa wá ní òtítọ́ àti lódodo máa képe nínú ọkàn kan lóòótọ́ àti lódodo má jẹ́ kó sọ má jẹ́ kọ́ ọ̀rẹ́ gẹ́gẹ́ bí o ti sún àná tí kò rẹ̀ àná nígbà kọ̀ọ̀kan gbọ́ mọ́ wàá jẹ́ pé kìkì ẹkún nìkan ló mọ̀ sun àná ó sunkún wò ó kò rí kankan bá jáde ní ó sunkún kò gbọ́ débi pé ó gbọ́ pó ṣùgbọ́n ìjọ tí iye rẹ̀ ṣe wípé ẹkún kò lè gbà mí bí mo ti lè fẹ́ kún wẹ́jú ẹkún kò lè gbà kò lè sọ bí tòmìnira bí mo ti lè fẹ́ kún wẹ́jú ẹkún kò lè ra àgbà mi padà bí mo ti lè fẹ́ kún wẹ́jú ẹkún kò lè sọ bí di àní ẹni ògo bó ti wù kí n sunkún tó ṣùgbọ́n ohun kan wà tó pa wẹ̀ ikú àtàjídé Jésù Kristi lè gbà mí ó lè sọ gbogbo tí mò ń fẹ́ fún mi ìwọ náà ẹkún ẹjọ́ àròyé mọ́ sojú àánú gbogbo lẹ́yìn kọ̀ọ̀ràn kankan o tún dákún sọ̀rọ̀ ayé rẹ ni o mọ bẹ́ẹ̀ ṣe pé mọ lè sùn mọ ṣìṣirò lórí ìṣirò wo o tún dákún sọ̀rọ̀ ayé rẹ ni o kàkà bẹ́ẹ̀ máa ké pẹ̀lú ọ̀la ìsinmi lẹ́sẹ̀ pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú dúdú nínú gbàgbọ́ tó múnádóko ó sì rí wípé kíni ìyanu á ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe inú ayé náà ìyanu á ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe inú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ní ìgbani ni nítorí pé kíni ọlọ́run sì wà nítòsí ẹnì kọ̀ọ̀kan wa láti fi ìdáhùn béèrè rẹ̀ fún kékeré ayé wípé gbé ìgbé ayé tó wù wọn ọlọ́run wà láyé kéde ayé pé mọ képe dídó òtítọ́ àti lòdòdó kéde ayé pé kíni mọ ṣe jẹ́ni tó ṣe kíni tó rọra rẹ̀ pin mọ sì dúró lórí pé ẹkún tọ́ba yìí pé ẹkún ni ọlọ́run ò ní rí ìdán rí ọ mọ́ dàrí láàmú mọ́ dúró lórí pé ìrònú àbí ó sì kíni ọmọ wojú ènìyàn mọ́ wá ìrànlọ́wọ́ lọ síbi kankan ọ̀dọ̀ ọlọ́run nìkan kíni ó ní ìrànlọ́wọ́ wa lẹ́yìn rẹ̀ kò sí ìrànlọ́wọ́ kankan níbi kankan ọmọ sọ pé tẹ̀bí ènìyàn náà ni ọlọ́run ó lò ènìyàn tí ó lò yẹn ìwọ kọ́ ló tọ́ka rẹ̀ ọlọ́run ni ó tọ́ka ẹni tí ó lò fún ọ ìtọ́lọ̀ fi ju ènìyàn lọ nìyẹn má dára rẹ láàmú ohun tí wọ́n láti mọ̀ ṣe òun láti mọ̀ wà níwájú rẹ̀ lọ́sàn-án láàárọ̀ lálẹ́ lọ́gànjọ́ òru níwájú rẹ̀ pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú gbàgbọ́ tó ga pẹ̀lú inú dídùn láti mọ̀ képe láti mọ̀ yín àti láti mọ̀ ṣe kíni o láti mọ̀ wá ojú rere rẹ̀ nígbà tí oṣù ń ṣe lé ó rí wípé kíni lóòótọ́ àti lódodo oṣù kẹsàn-án tí a wà nínú rẹ̀ ó jẹ́ oṣù tí àti mọ̀ bí ògo òde bá ayé rẹ̀ báyìí oṣù àti mọ̀ bí ògo òde bá ayé mi gbọ́ nígbà táwọn bí Samuel yẹn ẹni tó ti bímọ méje ó wá dàbí kókò bímọ rí agbára Ọlọ́run ní ṣe yẹn so ìjọba ìṣẹ̀lẹ̀ inú ayé mi ni ìjọba ìṣẹ̀lẹ̀ inú ayé rẹ ni ìjọba ìṣẹ̀lẹ̀ inú gbogbo àwọn àyàn finigun mẹ́rin àgbàlẹ̀ nìyí so fún ìdí èyí dúró lórí ẹsẹ̀ rẹ fún ìdí èyí gba Ọlọ́run ẹ gbọ́ máa gbé nínú ìfẹ́ rẹ má sì jẹ́ kóhunkóhun kan kó mọ́ kó nínú ìfẹ́ rẹ dẹ́kun àti mọ́ sunkún àti mọ́ sàròyé àti mọ́ sojú àánú àti mọ́ barajẹ́ bí ó ṣe ń ṣe àtúnṣe ọ̀nà rẹ níwájú Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì gẹ́gẹ́ bí ti adọ́ ṣe já sórí ọ̀run tó sì tayọ ju gbogbo àti ẹtí bí mọ ṣáájú rẹ lọ ọyá èmi àti ẹnìkọ̀ọ̀kan wa ọjà sórí ọ̀run fún wa ẹnìkọ̀ọ̀kan wa sì tayọ ju gbogbo àwọn tí wọ́n ti ń rògo bọ̀ láti ilẹ̀ wa lọ ṣáájú wa láì àti láláì nígbà tá a kún fún ẹ̀rí tó lóògùn tó gbé láti mọ gbọ́lọ̀ǹgà ní gbogbo ọjọ́ ayé wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo dá gbogbo òkú padà sọ́dọ̀ rẹ ìwọ Ọlọ́run tó tún ṣílẹ̀kùn ọ̀tun fún mi tí ṣílẹ̀kùn ògo tó tún lànà ọ̀tun fún mi tí ń sì lànà ògo ìtọ́ yẹ pé kí ni ó di ìrọ̀rùn fún mi láti mọ bí gbogbo tí ń ṣe ògo láti mọ bí gbogbo tí ń ṣe ìgbéga àti àṣeyọrí ìdí kò sí ìnira àti wàhálà kankan fún mi tó kí Ọlọ́run gbìn fún mi àdúrà púpọ̀ dàda ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù
ní orúkọ ti Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé fún gbogbo àwọn ilẹ̀kùn ògo ìgbéga èyí tí wọ́n tún ti ṣí fún mi tí kò ṣe tì mọ́ láì àti láíláí, fún gbogbo àwọn ọ̀nà ògo èyí tí wọ́n ti ṣí fún mi tí gbogbo agbára tó bẹ̀rẹ̀ tí kò ṣe tì mọ́ láíláí, ìjọ pé pẹ̀lú àṣẹ àti agbára rẹ tọ́ka tó tóbi jùlọ àti ó di rọrùn fún mi láti mọ bí gbogbo tí ń ṣe ògo, àti ó di rọrùn fún mi láti mọ gbogbo tí ń ṣe ògo láì mú ìnira kankan dání pẹ̀lú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ Olúwa o ṣé o, ológo jùlọ o ṣé o, àtóbi jùlọ o ṣé o, èmi àwọn olùmọ̀sán wípé o ṣé ní gbogbo ọ̀nà mo yìn ọ́, mo gbórúkọ rẹ ga, mo fọ pàtó kó forúkọ o ṣé ọba àwọn ọba mímọ́ ìyẹn. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ èyí tí wọ́n fi dì mí mú, èyí tí wọ́n rántí mi ṣe rere tó sì bẹ̀rẹ̀ sí fẹ́ ìgbà mi láti mọ bí gbogbo tí ń ṣe ògo, nítorí ògo àti ìyìn lógo rẹ̀ ní gbogbo náà tí kò sì sí ìdádúró kan fún mi mọ́ láti mọ bí ògo yẹn, láti mọ gbòòrò ní ògo yẹn, láti mọ pọ̀ sínú ògo. Bàbá gba ọpẹ́ àti ìyìn, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi. Ayérayé gbogbo orúkọ rẹ̀ ga, mo fọpẹ́ yàtọ̀ forúkọ rẹ, mo júbà rẹ, mo ṣẹlẹ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn mi, èmi mọ́ bàbá gba ọpẹ́ àti ìyìn mi, olùrọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn mi. Ó àní fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ dẹ̀ èyí tí wọ́n fi dìbò lọ́wọ́ ọ̀tún mú, àyè láti bọ́ mi fọ inú ògo, àyè láti bọ́ mi pọ̀ ní ògo, láti mọ mi ta inú ògo, ìjẹ́ pé àyè láti kò sídà fún mi ká mọ̀, àyè láti mọ bí àyè gbogbo tí ń ṣe ògo, àyè láti mọ pọ̀ ní gbogbo tí ń ṣe ògo nípa agbára àti àṣẹ rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá bẹ̀rẹ̀ mọ́, ògo ni fún orúkọ rẹ àtóbi jùlọ, olùrọ̀fẹ́ gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn ní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣe, ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ àmọ́ ìyẹn ológo. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo yìn ọ́ ìwọ ọba ayérayé fún àtìlẹ́yìn rẹ ti gbogbo agbára rẹ èyí tí mo rí gbà, tó yẹ pé kí ni kò sí pa ńlá àgùn jìnnà mọ́ láti mọ bí gbogbo àwọn ògo èyí tí Ọlọ́run dá mọ́ mi, láti mọ pọ̀ ní àwọn ògo èyí tí Ọlọ́run dá mi, àti láti mọ fọ̀ nínú àwọn ògo tí Ọlọ́run bàbá gba ọpẹ́ àti ìyìn mi. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù Kristi. Ní gbogbo ọ̀nà bàbá mo sọ wípé o ṣe, ní gbogbo ọ̀nà ni mo yìn ọ́, àìní gbogbo ọ̀nà mo gbórúkọ ẹ̀ga èyí fún àtìlẹ́yìn tó ga tó lógo tó tóbi yọ èyí tí mo rí gbà látọ̀dọ̀ rẹ wá, àyè láti lè mọ bí gbogbo tí ń ṣe ògo ní àtọ̀lẹ́fà láì múni àkàndá ni, àyè láti lè mọ pọ̀ ní gbogbo tí ń ṣe ògo nípa agbàtí láì múni àkàndá ni àkàndá ni. Ògo ní forúkọ rẹ bàbá mẹ̀mí mímọ́, èyí ní forúkọ rẹ àtóbi jùlọ, wípé àyè gbogbo tó ní bọ́ jẹ́ ìdíwọ́ ìdílé gbogbo pátá, àyè ó kú ọ̀rọ̀ náà pátá, gbogbo tí ń ṣe ògo òdìrọ̀ fún láti mọ bí ìjẹ́ pé kí ni àyè bó wá dàbẹ̀ rí wípé kí ni àyè kò ṣe nǹkan àyè tó rògo rí pé èbí ní àkójọ kó rògo òṣìṣẹ́ Ọlọ́run ayérayé, òṣìṣẹ́ ológo jùlọ, ẹrù ọba rẹ àgbà ọpẹ́, Olúwa gba èmi, Olúwa gba ọpẹ́, Olúwa títí lè bí ọ̀bọ̀ tí mo gbórúkọ ayé òkú Olúwa náà ẹ̀dọ́ tí lẹ́ lórí ayé mi. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé, wípé ti gbogbo agbára tó fi jọ́lọ́run ni, ti gbogbo ọ̀nà tó wà fi jọ́lọ́run àti gbogbo agbára yàtọ̀ tó wà níkàwọ́ Jésù Kristi ni, nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójúmọ́ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò, nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójúmọ́ mo bẹ̀rẹ̀ sí ní tayọ̀, àti mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Ayé mi ò tún mọ ìkorò àti ní àtìbànújẹ́ mọ́, agbára àti tóbi rẹ ni. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ó ṣe Ọlọ́run ayérayé ti gbogbo agbára tó fi hàn mọ́ pé ògo ni forúkọ rẹ, mo sọ pé ògo ni forúkọ rẹ, wípé àìnípa ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ tó ga tó tóbi jùlọ, àìníbodè tó ń pọ̀ tó gbilẹ̀ tó ń gbòòrò tó tayọ̀ nínú ògo, àìníbodè tó ń ṣòro nínú ògo, bóde tó ti náà bóná nígbèkà bóná níbùkún àìní àti ìrógò rẹ bí àìníkò tó yíra mọ́, àìní gbogbo ọ̀nà gbogbo tí ṣe rẹ pátá pẹ̀lú ògo tó kọjọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún mi ṣe, àìní gbogbo ọ̀nà tí gbogbo agbára àtàtìlẹ́yìn rẹ tó lága tó ga tó tóbi jọ orúkọ Jésù Kristi. Oríire tó lógo tó ga àìní ọbẹ̀ sì ti gbégbé ṣe fún mi láì múni àkàndá ni, ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jẹ́bi àdé mọ́ bẹ̀rù ni, àìní nínú ayọ̀ tó ga jùlọ, àìní ògo tí ọ̀dà kan tó ga gbé orúkọ Jésù ọbẹ̀ sì jùlọ fún báyìí, ayọ̀ bíbẹ̀ sí kúrò àti wà lọ, àìní ògo mo bẹ̀ sí tayọ̀, àìní ògo mo bẹ̀ sí gbóòrò ṣe, àìní ògo mo bẹ̀ sí lálùyọ́sẹ́ ní orúkọ Jésù Kristi. Gbogbo ìrẹ́rẹ́ ọjọ́ pé àìní ọbẹ̀ sí bá sì mi sẹ́pọ̀ lóògùn tó ga jùlọ, àìní gbogbo àìní mo bẹ̀ sí ní gbàrí tó lóògùn tó ga jùlọ, àìní mo bẹ̀ sí àìní ògùn tó ga, mo bẹ̀ sí gbẹ̀rẹ̀ lóògùn tó ga, àìní tó àìsẹ́kọ̀ orí tó lóògùn tó àìní ọbẹ̀ sì jẹ́ ti nípa agbára àṣẹ rẹ. Ògo ni forúkọ rẹ bàbá, ògo ni forúkọ rẹ, ògo ni forúkọ rẹ, àìmọ̀ ìbàbà gba ọkọ̀ olú àgbà ìdílé mi ọmọ tí mo gbórúkọ rẹ ga. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi.
Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú oore ọ̀fẹ́ àti ọ̀dọ̀ ni mo béèrè fún. Bàbá ṣàánú fún mi. Dárí gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́. Àdúrà rẹ̀ dà. Ní orúkọ ti Jésù. Ní orúkọ ti Jésù. Ní orúkọ ti Jésù Kristi. Àánú oore ọ̀fẹ́ àti ojú àti ọ̀rọ̀ ni mo béèrè fún. Ayé rẹ bàbá ṣàánú fún mi. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa sọ mi di mímọ́. Ní gbogbo orúkọ Jésù mi á sọ mi di mímọ́. Nípa ọ̀pọ̀lọpọ̀ ìyọ́nú àti àánú rẹ àti oore ọ̀fẹ́ àti ojú rẹ tó ga tó lè gbé tó lè dùn wọn. Èyí àbẹ̀wò ni bàbá ní orúkọ Jésù ibi òde àwọn kan tó wọ́n ṣojú pé kí n bá ṣàánú fún mi. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa sọ mi di mímọ́. Ní gbogbo tí sọ́kọ́ Jésù mi á sọ mi di mímọ́. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi sọ mi di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù á fi sọ mi di mímọ́ sẹ́. Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jẹ́ ọ̀sẹ̀ mọ́. Ògo ikú sáà mi jẹ́ bọ́tẹ̀. Ó ṣe bàbá tó pé ìṣe ní orúkọ ti Jésù. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀gbẹ́ àwọn wòlíì Ọlọ́run títọ́. Ìrìbọmi àti ìwẹ̀rù mọ́ tó ga tó lógo tó tóbi ọ̀dọ́rẹ̀gbẹ́ ni wọ́n béèrè fún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ wẹ̀rù mọ́ ẹ̀jẹ̀ òtítọ́ òdodo ní ẹ̀jẹ̀ tí kò nábà wọn ẹ̀jẹ̀ tí kì í di bàjẹ́ láìtì láláìdì. Bí gbò sí tẹ̀síwájú nínú ìrìnàjò ọ̀sẹ̀ tuntun tí wọ́n tún mú mi wọ̀ yìí. Ayé mi kó túbọ̀ jẹ́ mọ́ bó ṣe jẹ́ mi mọ́ kí jẹ́ ní gbogbo ọjọ́ mi kí mo jẹ́ ohun àmúyangàn àwòkọ́ṣe rẹ ẹni dùnú ẹni àwọ̀ ẹni bẹ́ẹ̀ sí pé ẹni tí wọ́n lọ́wọ́ mọ́ fọwọ́ rẹ̀ sọ̀yà ẹni bí ọkàn rẹ ní gbogbo ọjọ́ mi kí ebi Dáfídì. Nípa ìrìbọmi wẹ̀rù mọ́ tún ní òrèdè òdùnú ẹ̀jẹ̀ Jésù Kristi bí ó sì tẹ̀lé wa nínú àjọ ayé mi nínú ọ̀sẹ̀ yìí àti ní gbogbo oṣù yìí ẹ̀bí àwọn wòlíì ọ̀yá àìní ọ̀tún gbogbo tí ń ṣe àwọn ẹ̀sùn àwọn àkọsílẹ̀ bí gbogbo tá a kójọ nípa tìbí ni ọ̀yá àìkọ́ parí àti ẹni tí ń bẹ lọ́wọ́ àti ẹni tá a bẹ lọ́wọ́ àti pẹ́pẹ́ àtúnṣe àti gbogbo agbára gbogbo pàtàkì wọn parí nípa ìrìbọmi wẹ̀rù mọ́ tó òrèdè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Sátánì àti gbogbo ìjọba àti ìgbìmọ̀ àti ọjọ́bùkún amẹ́ríkà ní búburú gbogbo àti gbogbo agbára ibi búburú àti gbogbo pátá ọ̀yá ní ọ̀tún kí wọ́n wọ olùgbèkùn wọn lọ pátápátá kí wọ́n fún pa sínú rẹ̀ àìkí ẹ̀wọ̀n wọn àti dé wọn ọ̀yá kó tó lé ju àti wọn bó sì lé lọ ìtẹ́nu kékeré wọn kì yóò lè rántí ara wọn débi kí wọ́n sọ pé àwọn lè rántí títí mi dé pé àwọn sọ pé wọ́n gbé gbèsè ibì kan lórí ọ̀rọ̀ ayé mi nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ tó rèé nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí gbogbo ọ̀nà tí gbogbo agbára ni tó fi ń jọ́ lọ́rùn ni ní orúkọ ti Jésù Kristi gbogbo tí ń ṣe Sátánì àtàrí kéréke rẹ̀ gbogbo tí ń ṣe àwọn iṣẹ́ ibi iṣẹ́ búburú gbogbo táàrí ibi ní ìbọ̀ṣẹ́ nípa ṣẹ́mi ọ̀yà àdìkó dasán àdìkó dòfo àdìkó dasán àdìkó dòfo àdìkí àwọn ènìyàn káwọn fúnra ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí fọ ara wọn ṣera wọn nípa ìrìbọmi wẹ̀nùmọ́ tó rèé nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ayé ayé baba àdìpọ̀ wájà ayé mi àdìkó sì mọ rídà ayé mi gbogbo ní tipa ti kúkú àìmọ̀ wádìí mi kò sì mọ rídà ayé mi gbogbo bí kíbi àdìtí mo bá kú sí ọ̀yà bẹ̀rẹ̀ sí àtúnṣe ayé mi fún mi sẹ́ bẹ̀rẹ̀ sí láti lè ṣàtúnṣe bẹ̀rẹ̀ sí láti mọ̀ ṣàtúnṣe kí ni àwọn ohun náà tó lè wà nínú ayé mi èyí tí kò fògbà tí fọlẹ̀ tí gbogbo ẹ̀fọ́ àtúnkù rẹ̀ kò sì dáná sun wọn fún dáná ẹ̀kọ́ dìgbò kó dáná sun wọn kí ẹ̀mí kò sì jẹ́ mímọ́ fògbà tí fòrògbò rẹ̀ ní gbogbo ọjọ́ mi kí bá mo jẹ́ ìmọ́lẹ̀ àti ọ̀ tó dára tó lágbára tó lóògùn jọ tó lẹ́gbẹ́ tó dídùn wọn láti mọ fi ògo rẹ̀ láti mọ fi tóbi rẹ̀ nígbàgbọ́ ní ọjọ́ gbogbo nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìjẹ́ pé ẹ̀rẹ́ tó lógo tó ga jọ àríyọ́bọ̀ kún ẹ̀dọ̀ nìkọ̀ọ̀kan láti mọ iye orúkọ lógo ìjẹ́ pé ó rí pé yóò sì mi gbogbo àgbáyé fún ògbà sí lógo rẹ̀ nínú ayé gbogbo àwọn kọ̀ọ̀kan pápátá ní orúkọ ti Jésù Kristi nípa ìrìbọmi wẹ̀rù mọ́ òdòdó nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayé rẹ̀ túbọ̀ dá mi láre látúbọ̀ mọ́ dá mi láre jẹ́ kí túbọ̀ rí dá láre gbà ní gbogbo rẹ̀ ní gbogbo ojú ayé mi nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ níwájú ènìyàn gbogbo àti ní gbogbo tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni ìjọba ọ̀run kọ́ mọ̀ sí bọ́sọ̀ mi kí mọ̀ sí dẹ̀ntà nínú ìkẹyìn tí gbogbo agbá tó fi ń jọ lọ́rùn ni ní tó tún dàbí rẹ̀ náà ni wípé nípa ìrìbọmi wẹ̀rù mọ́ tó nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Olúwa àánú òròfó ojú rẹ̀ yọ̀nú àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ̀ àti ọ̀nà rẹ̀ ti ní gbogbo kí tún amọ̀ríkà tó àti máa lọ kí tún mọ̀ríkà tó àti máa lọ ògo kó sì mọ̀ jẹ́ tìrẹ̀pọ̀ bàtà ẹ̀rí rẹ̀ mi kó tún wá lògo tó àti máa lọ ní gbogbo ọ̀nà àti kí mọ̀ yọ tuntun pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ gẹ́gẹ́ bí ọjọ́ àtòrò sí yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú ògo tuntun àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́run ayérayé ìrìbọmi wẹ̀rùmọ́ tó rírì mo béèrè fún àìdínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ wẹ̀rùmọ́ ẹ̀jẹ̀ tí kò dábàá tí kì í báyìí tí kì í ti ni ẹ̀jẹ̀ àìtí ṣẹ̀jẹ̀ máa ìsùn tọ́ba mo má jẹun gbàdé jẹ́ tí kò sí bájẹ̀ mọ́ tó tún lè burú rẹ̀ mọ́ ni ẹ̀jẹ̀ tí ṣẹ̀jẹ̀ rúbọ tí kò ṣubọ̀ kan mẹ́rin tó tún wúlò mọ́ lẹ́yìn rẹ̀ ni àìbábá lórúkọ àṣẹ ìrìbọmi mẹ́tò fún rẹ̀ lórúkọ Jésù Kristi láì àti lábàbá kí gbogbo jẹ́ kí mo jẹ́ bímọ fún ògo àṣírí ògo rẹ̀ ṣe dígbò yìí kí mo jẹ́ ẹni bí ọkàn rẹ̀ àdìgbò jáde ayé bí iṣẹ́ mi àkọ́mọjọ́ wà mú yọ̀gàn fún Ọlọ́run wa ń gbójú ọ̀sẹ̀ kọ́mọjọ́ wà mú yọ̀gàn fún ọ̀rẹ́ kọ́mọ fún àti fún ọ̀rẹ́ ní orúkọ ti Jésù Kristi nípa ìrìbọmi wẹ̀rùmọ́ tó nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni bàbá àti gbogbo tí ń ṣe àwọn àkọsí àwọn ẹ̀sùn gbogbo ìta kójọ ní tèmi látọ̀ wẹ́ni kẹ́ni ó kó wa àti ẹni tí ń bẹ lọ́wọ́ àti ẹni tí ń bẹ lọ́wọ́ àti ìwé àti gbogbo àti gbogbo àjọba àti pẹ́pẹ́ gbogbo pátá ọ̀yà kí wọ́n pòórá pátá ní orúkọ Jésù Kristi ọ̀yà kí wọ́n pòórá pátá ní orúkọ Jésù nípa ìrìbọmi wẹ̀rùmọ́ tó nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Ọlọ́run gan Ọlọ́run ayé ọ̀hún gba gbogbo gbà tí wọ́n gba gbogbo ní orúkọ ti Jésù Kristi gbogbo ti Sátánì àtàrí kiri ìjọba okùn àní bí gbogbo agbára
àbí abúlé bí gbogbo pátá àkótó àtúnú àwọn ọmọ ìjọba àìkótó wọ́ọ́dún ìgbèkùn wọn bó ṣe ìgbèkùn àwọn àìkótó fún wọn pa bó ṣe fún ọ lọ àláì wọ́n sì mọ̀ sí rójú tó ara wọn lè kún wọ́n tó pa àwọn olè rántí bàbí òun kò ṣe tèmi láti mọ ṣiṣẹ́ ibi kankan mọ́ ní orúkọ ti Jésù Kristi ti gbogbo agbára tó fi jọ ìbábọ̀ bẹ̀mí mímọ́ ìrìbọ̀ ìwẹ̀ nímọ̀ tó rí ìrìn Jésù ẹ̀yà ṣe fún pápátá ìrìbọ̀ ìwẹ̀ nímọ̀ tó rí ìrìn Jésù ẹ̀yà ṣe fún pápátá ní gbogbo ọ̀nà ẹ̀yà àdìbò wádìí mi kò sì mọ rídìí ayé mi sẹ́ àdìbò wádìí mi kò sì mọ rídìí ayé mi sẹ́ ẹ̀yà mo wádìí mi kò sì mọ rídìí ayé mi kí ni gbogbo àwọn ibi tí mo kù sí rẹ̀ ẹ̀yà àdìbò síbi láti mọ ṣàtúnṣe kí ni àwọn ọkọ̀ tó wà nínú ayé mi tí ó fún àti fún ọlọ́run wà láyé rẹ̀ ìtinú ọlọ́run àti gbòjú ẹ̀yà kọ́ bọ̀ níwà mo fà tó kó ayé mi ẹ̀yà kò sì mọ dáhùn sún wọn mo fẹ́ dáhùn kó ayé mi kọ́ ọkọ̀ kó gbọ́dọ̀ ṣẹ́kù ọkọ̀ sì gbọ́dọ̀ náà fẹ́ dáhùn pẹ̀sùn ayé mi tó gbọ́dọ̀ mọ́ àdìkò kò tó gbọ́dọ̀ bọ́ àbúrò àwọn ibi yẹn mọ́ ní orúkọ Jésù ẹ̀mí kọ́ bẹ̀ jẹ́ mi mọ́ kó sì mọ̀ fún àti fún rẹ̀ àìní gbogbo ọjọ́ àbí orúkọ Jésù kì í bẹ̀ jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ tó da tó lágbára tó lógo tó lẹ́gbẹ́ tó dojúmọ́ àti fún ògo àti ìyógo rẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ agbègbè orílẹ̀-èdè àdúgbò àti gbogbo agbolé gbogbo àti ìjọ gbogbo àti orílẹ̀-èdè ogun mẹ́rin ibi tẹ̀sẹ̀ mi lè tẹ̀ kóògò ìkóṣìmọ̀ títí àdé orí èyí orí ogo àìkóṣìmọ̀ gbogbo àgbáyé látẹnu gbogbo àwọn èèyàn wọ̀nyí wá pẹ̀lú ẹ̀rí tó lógo jọ tó ga jùlọ yóò orúkọ ti Jésù Kristi nípa ìrìbọ mi wẹ̀ ní mọ́tò orí rẹ̀ Jésù Kristi ayé rẹ̀ bọ̀bọ̀ ìmọ̀ mo bèrè fún ìdálẹ́ àtúbọ̀ dàmílẹ̀ ìjà tí wọ́n lọ àìjẹ́ kí mo dàgbà ìjà tí wọ́n lọ àìkí tó mọ̀ pọ̀ ní ìdàrí ìjà tí wọ́n lọ nígbà gbogbo ọjọ́ gbogbo níwájú ènìyàn gbogbo àìdógbò tí màá ṣe ní gbogbo náà ní gbogbo ìgbésẹ̀ bọ́lá gbogbo bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ ti Jésù Kristi àtúbọ̀ dàmílẹ̀ ìjà tí wọ́n lọ àánú rẹ̀ yẹ kí ló wà ìjọba orúkọ bọ̀ sí bọ́ sọmi lọ ìjọba orúkọ bọ̀ sí bọ́ kí mo sì jẹ́ ìta nínú ìkẹyìn iṣẹ́ ní orúkọ méjì ẹ̀ńtí nínú ìkẹyìn àdìjọba orúkọ bọ̀ sí kọ́ bọ̀ sọmi lọ́wọ́ àdìjọba ṣe mi ní àpò ìsọkọ tí kì í bọ́kọ̀ ní orúkọ ti Jésù Kristi nípa ìrìbọ mi ìwẹ̀ ní mọ́tò ojú ìrìn ẹ̀jẹ̀ Jésù Kristi ayé babọ̀ bẹ̀mí mímọ́ àánú oore ọ̀fẹ́ ojú rẹ̀ lọ́wọ́ àti ní àtọ̀nà rẹ̀ gbogbo àti ti ènìyàn gbogbo bá kí tó àmọ́ ìgbàjà tí wọ́n lọ àkí tó mọ́ ìgbàjà tí wọ́n lọ kí tó mọ́ ìgbàjà tí wọ́n lọ nínú ògo tó wà àríkí tó àmọ́ tayọ sí ẹ̀rí rẹ̀ mi kó tó wá lógo tó ga jù àti wọ́n lọ àní oore ọpẹ́ mi àkó tó wá sàn kó tó wá lógo jù àti wọ́n lọ bẹ́ẹ̀ ni àìní gbogbo ọ̀rọ̀ nígbà gbóná ọjọ́ gbónúgbò jẹ́ mi àríkí bọ́ tuntun pẹ̀lú àṣetò pẹ̀lú ògo tuntun àríkí gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ àrí tó mú kọjọ́ kọmọ tó kó ògo kó sì kókó náà sí mọ ọtún lójú pẹ̀lú ògo tuntun ògo kó sì mọ jẹ́ ìbùjá òṣìṣẹ́ bàbá tó kú òṣìṣẹ́ ìdí àgbẹ̀ wọ̀nyí máa ń gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́mẹ̀ta èyí náà mọ kúnnù mi jútà tí wọ́n lọ ẹ̀yà kí tún wájú agbára bó ti jẹ lọ kí tún pọ̀ ní agbára bó ṣe pọ̀ lágbára lọ ẹ̀yà ayọ̀ àtàláfíà kí mo fi bí àwọn ògo ìtọ́lọ̀dámọ́ mi ayọ̀ àtàláfíà kí mo fi pọ̀ ní àwọn ògo ìtọ́lọ̀dámọ́ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìnẹ́bì mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó ga tóbi tẹ́lẹ̀ gbọ́tọ́ dákàwé tó dàbí akódò mi kò sí mọ́jọ́ dídí ti gbogbo ọ̀nà tó lọ́wọ́ fi ń jọ́lọ́run ni àti gbogbo agbára tó lọ́wọ́ fi ń jọ́lọ́run ni àti gbogbo agbára àyàtọ̀ tó wà ní kàwé ti gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ìdẹ́mọ̀ kóòrò mi lójijì ọ̀yà bò jù lójijì àti gbogbo agbára tí kò sí ojúkọ̀ lẹ́gbẹ́ tí kò dákàwé ọ̀yà ní ọ̀sùn kí tó pọ̀ sí ní agbára tó lọ kí tó agbára tó lọ kí tó pọ̀ sí agbára tó lọ kí tó pọ̀ sí agbára tó lọ ní orúkọ Jésù Kristi pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú nìkan ọ̀yà gbogbo tí ń ṣògo ọ̀yà kó bọ̀ kó mọ̀ jí bí fún nípa agbára tó lọ àgbójú kọ́ mọ̀ jí fún nípa agbára tó lọ àgbójú kọ́ mọ̀ jí fún láì múlẹ̀ kọ́dá ní àmúkòrò kọ́dájọ́ ní orúkọ Jésù Kristi ní gbogbo àkíbọn tayọ àkíbọn pọ̀ ní àwọn èrè tó lògùn tó ga jọ ní gbogbo ìdẹ́mọ̀ kúlùmídédé mọ̀jọ́dédé kúlùmídédé amọ̀jọ́dédé kúlùmídédé mọ̀jọ́dédé ti gbogbo agbá àti káfíń tẹ̀mí wá ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ìdẹ́bì mímọ́ Ọlọ́run alààyè kọ́nà mi lòdì ti gbogbo agbára tí kò sírò tí kò dẹ̀gbẹ́ tí kò dákàwé kò sí mọ́jọ láì sí mẹ́sẹ̀ sẹ́rẹ̀ ti gbogbo agbára ìtọ́lọ̀ fi jọ́lọ̀ àti gbogbo náà títí Jésù ti gbogbo agbára ìtọ́wà ní kàwọ́ Jésù Kristi ni àti gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni ní ọ̀tún kí tó wájà wájà tí wàá lọ kí tó pọ̀ sínú agbára ní ọlọ́jà tí wàá lọ ìjọ kíni látàkókò yìí lọ àwọn ìgbésẹ̀ tọ́tọ́ àjọ láti mọ gbé àwọn ohun tọ́tọ́ fún mi láti mọ ṣe àyè láti mọ pọ̀ ní ògo àyè láti mọ fọ ní ògo àyè láti mọ bí gbogbo àwọn ògo ayé mi láì mú ní àkàrà ni ọ̀yà lórúkọ yóò kí n bẹ̀rẹ̀ sí sábà pàdé wọn báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi àìmí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó níbi tó tẹ́lẹ̀ pé tó ní ẹ̀kọ́nù mi kò sí mọ́jú dídí ẹ̀kọ́nù mi kò sí mọ́jú dídí ti gbogbo agbára tó lọ fi jọ́lọ́run ti gbogbo ọ̀nà tó Jésù fi já agbára yà tó lọ́run àti gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ ẹ̀kọ́nù mi kò sí mọ́jú dídí ní ọ̀tún kí tún já agbára bó ṣe jẹ́ kí tó pọ̀ sí agbára àṣẹ bó ṣe pọ̀ lọ ọ̀yá àwọn gbèsè tó àtàwọn gbèsè tó yẹ fún láti gbé àyè láti wọ́ wọ́n ti wá ti mọ̀ bí àwọn ògo mi láì mú akọ́dẹ akọ́bẹ̀ sì gbé fún láì mú láti àkókò lọ akọ́bẹ̀ sì gbé fún láti àkókò lọ àti gbogbo àwọn oṣù mo nílò àyè láti mọ̀ kí gbogbo àwọn orí ògo tó dáwọ́ mi nì àkọ́bẹ̀ sì ti bí fún akọ́yà kúrò àkébẹ̀ sí ọ̀pàdé wọn báyìí
orúkọ ti Jésù Kristi ìdẹ́mọ̀ kóòlù mi kò sì mọ̀ jòdìdì kóòlù mi kò sì mọ̀ jòdìdì tí gbogbo agbára àtúkà tí gbogbo agbára tí ó mẹ́ríkà ojú sọ ọ̀yà kóòlù mi kò sì mọ̀ jòdìdì kóòlù mi kò sì mọ̀ jòdìdì orúkọ Jésù Kristi ọ̀yà àní gbogbo tí iṣẹ́ àwọn ìgbésẹ̀ tó láti mọ̀ ya kébẹ̀ sí gbé fún mi àwọn tó yẹ kí iṣẹ́ ya kébẹ̀ sí ṣe fún mi kàyí láti mọ̀ bí gbogbo tí àwọn ògùn bílẹ̀ mi kan dání ìtògùn èso ìmọ̀tẹ́ ìbòjìnà òṣìṣẹ́ bàbá nítorí pé ìṣẹ́ níbẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta iná mi mọ Ọlọ́run alààyè àní tí gbogbo ọ̀nà tọ́lọ̀ fi ń jọ́ lọ́run àti gbogbo agbára ẹ̀sùn sọ pé káwé Jésù agbára tó wà ní Jésù Kristi ni kọ́nù mi lójijì kò sí mọ́jọ pẹ̀lú agbára tó ga tó bí ọ tí kò sí rótàn tí kò sí owó tán tí kò sí nákàwé ya kọ́nù mi kò sí mọ́jọ lójijì ní orúkọ ti Jésù Kristi ní gbogbo ọ̀nà ọ̀yà àìláti bí gbogbo wa kí bẹ̀rẹ̀ sí ní gba ìrànlọ́wọ́ àti mọ bí àwọn ògo lọ́pọ̀lọpọ̀ kí bẹ̀rẹ̀ sí ní gba àwọn àtìlẹ́yìn ìtọ́ka tó yẹ láti mọ bí gbogbo tí àwọn ògo lọ́pọ̀lọpọ̀ àìkẹ́rìíra àyèbí kó wá sanra kó àmọ́ gbòòrò sínú ojoojúmọ́ ní òrèdèrè àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi ìdẹ́bi mímọ́ Ọlọ́run aláṣẹ ẹ̀yà ní gbogbo ọ̀rọ̀ tí gbogbo agbára tó lọ fi jọ́ ẹ̀yà kọ́lù mi lódì tí gbogbo agbára tó ga tó bẹ̀rẹ̀ tó lè pẹ́ tó kó sì mọ́ ojú lódì ní orúkọ Jésù àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àti kó àtàjẹ́ rẹ̀ sí àtàgbáyà àti tó wà ní káwọn Jésù ẹ̀yà kọ́lù mi lódì ẹ̀bì mímọ́ Ọlọ́run kó sì mọ́ ojú gbogbo ọ̀rọ̀ tí gbogbo agbára tó ga tó bẹ̀rẹ̀ tó lè pẹ́ tó ní orúkọ Jésù Kristi àní ọ̀tún kí tó kún fún agbára bójú kí tó pọ̀ sí agbára bójú kí tó kún fún agbára bójú kí tó pọ̀ sí agbára bójú ní orúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo ìrànlọ́wọ́ tí mo nílò àti gbogbo àtìlẹ́yìn tí mo nílò àti láti mọ bí àwọn ògo wọn ní tọ́lọ̀ dáàbò mi lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìtura pẹ̀lú ìdẹ̀ra ni láì mú àkàndá yá ní orúkọ yẹ kí n bẹ sábà pàdé wọn báyìí àkọ́bẹ̀ sí tó mi wọn báyìí àkọ́bẹ̀ sí wọn pàdé wọn àkọ́bẹ̀ tó mi tó mi wá ní orúkọ Jésù Kristi àdé àwọn ohun tó mọ̀ ṣẹlẹ̀ dáfẹ́ mọ́kànlá àkọ́bẹ̀ sí ń ṣẹlẹ̀ bá ní orúkọ Jésù Kristi àṣẹ àti bọ́ bí gbogbo ògo ni àìnílẹ̀ àmúni àkàndá yá àmúni wúlò wúkọ́ dání yá àdínà tó kó tó àwọn náà ìbùsùn ọdún wọn ìdẹ́ mọ́ kódòmílódé kódòmílódé tó wá gbà ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta bó kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àìní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó ga tó bí tó lè gbé tó lòdì wọ̀n tí ń bẹ níkàwọ́ Jésù Kristi ni àti gbogbo agbára tó lọ fi ń jọ́ lọ́run tí gbogbo ọ̀nà tó lọ fi ń jọ́ lọ́run ìdẹ́mọ̀ ó ń jònú ayé mi lọ́pọ̀lọpọ̀ láì sinmi láìsàn rẹ̀ àyè wọ́n á tún já agbára ọ̀tọ̀ mo tó ń pọ̀ sí agbára nínú Ọlọ́run jà tí wọ́n lọ ní gbogbo ọ̀nà ọ̀yá nínú ògo tó ga gbogbo ẹ̀ sí nífọ̀ ní gbogbo rẹ̀ ní ògo tó ga mo bẹ̀rẹ̀ sí ní gbèrò mo bẹ̀rẹ̀ sí gbòòrò àti gbogbo tí ṣe rẹ̀ rèmi pẹ̀lú ògo tó ga jùlọ ọbẹ̀ sì wá sí ìmúṣẹ fún mi ọbẹ̀ sì jọrọ̀ fún láti mọ ní láti ní ọbẹ̀ sì tẹ̀mí lọ́wọ́ láì mú ní àkàkọ́ dáadé bẹ́ẹ̀ ni gbogbo rèmi pẹ̀lú gbogbo yóò ògo mi ọ̀yá ó di bí mo bẹ̀rẹ̀ sí ní bí wọn láì mú ní àkàkọ́ dáadé pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtì ní àtàgbà Ọlọ́run tó ga jùlọ àdúrà rẹ̀ rà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó tóbi tó lè gbó tó lè tó kàn dákàwé ó kọ ayé mi ó sì jó pẹ̀lú ìrànlọ́wọ́ àti agbára Ọlọ́run àyẹ̀ tó ga tó tóbi jùlọ àti gbogbo ọ̀nà tó wà fi jọ́ lọ́run ni àti gbogbo agbára yẹn tó wà ní káwọ́ ojú kìí ti gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ tó kìí ṣe ìdẹ́mọ̀ ó kọ ayé mi ó sì jó lòdì ní gbogbo náà ó kọ ayé mi ó sì jó lòdì gbogbo agbára tó wà tún jágbá náà mo tó pọ̀ sí agbára tó wà ní orúkọ Jésù Kristi àdúrà ògo tó ga àdìmọ̀bẹ̀ sí ní gbèrè mọ̀bẹ̀ sí ní gbòòrò mọ̀bẹ̀ sí àmọ̀bẹ̀ sí ṣe rere àdì gbogbo tí ń ṣe oyè ògo mi pẹ̀lú ayọ̀ tó ga jùlọ àdì pẹ̀lú ìtọ́ ga pẹ̀lú ìtọ́ àdìmọ̀bẹ̀ sí ti bí fún nípa pàtàkì náà àdìmọ̀bẹ̀ sí ní bí wọ́n bá ní orúkọ Jésù mọ̀bẹ̀ sí ní bí wọ́n bá ní orúkọ Jésù àdìmọ̀bẹ̀ sí ní bí wọ́n bá ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni àní gbogbo tí ṣe rẹ̀ gbẹ́dà pẹ̀lú ògùtà ọbẹ̀ sí wá sí mìṣẹ́ fún náà ìmúra kọ̀dá ni àdìgbòrò rẹ̀ ti gbà ìnáwó tó ga tó yà lẹ́yìn gbogbo rẹ̀ àti wá ní orúkọ Jésù Kristi àdìgbòrò àìmọ̀bẹ̀ sí gbòrò nínú ògo tó ga tó rẹ̀ tó àyíká mọ̀bẹ̀ sí nínú ògo tó ga tó rẹ̀ oníwà sí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́hàn aláṣẹ bẹ́ẹ̀ ni oríko ìgbà ní ògo àti ńlá ní forúkọ rẹ̀ bàbá ọmọ mi máa tóbi jùlọ gba ọgbà àti èmi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta mo kún fún iná ẹ̀mí mímọ́ àti agbára tó ga tó tóbi tó lẹ́gbẹ́ tó lójú wọn tí ìsagbọ́n náà àti ti Jésù Kristi ni ní gbogbo ọ̀rọ̀ mo di apáta ti gbolo èyí dá àtàràjò lóorun èyí tí ẹ pé àyè tí ń kọlù tí ń lọ lóru tí ń jóru tó jẹ́ pé èkéyìí tó bá kọlù báyìí ó di fífọ́ tuntun láì ní àtúnṣe kankan nípa pé kí ni Ọlọ́run ti jẹ́ Ọlọ́run ayérayé àní ìbínú Jésù Kristi nínú Ọlọ́run ni nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí ní tayọ ìdádúró ìdíwọ́ kan kò sí fún gbogbo agbára àtijọba yòókù tó bá dúró tí bá dìde fún ìdíwọ́ abídẹ̀ ìtayọ ọ̀yá ó di kọlù ó ti jùlọ lulú ó ti jóru tórótóró àti ohun tí kò ṣìbọn tí kò wú ọmọ láyé látara mi ní orúkọ ti Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi
iná bèbí mọ ọlọ́run àti gbogbo agbára tó ga tẹ́lẹ̀ pé tó dojúmọ́ okun ayé mi ó sì ń jó lórí àní okun ayé mi ó sì ń jó lórí gbogbo náà okun ayé mi ó ń jó láìsí mẹ́ta ní orúkọ ti Jésù Kristi ní Násárẹ́tì ni ọ̀yà gbogbo àyígbó kébí Jésù Kristi ní ọlọ́run ni mo di àpáta ti gbòòrò iná àtàjọ lónà mo di àpáta ti gbòòrò iná àtàjọ lónà mo di àpáta ti iná àtàjọ lónà ọ̀yà mo bẹ̀ sí kọlù àní mo bẹ̀ sí lọ́lú àní mo bẹ̀ sí jóru èké tọkọ yóò bẹ̀ sí ní fọ́ tuntun àní kò sí ìdíwọ́ àbídẹ́ ẹ̀jọ́ kan fún àní gbogbo agbára ìjọba àti ẹni bí kò tún ti ṣe òyìnbó àti ó di kọlù fún mi ó sì di lọ́lú àní ó ti jó tó fún mi láì múni àkàndá ní orúkọ Jésù Kristi ànígbà tí gbogbo ó sì jẹ́ tọ́lọ́run àlàyé ìyí dẹ̀ mẹ́rin ó kọ́ ayé mi lóṣù jòdòdò ó kọ́ ayé mi lóṣù jòdòdò ó kọ́ ayé mi lóṣù nígbà tí gbogbo ó sì jẹ́ sọ́la ìtógò ẹ̀jẹ̀ ó sì mẹ́tẹ́ sọ́ láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìyí dẹ̀ mẹ́rin ó kọ́ ayé mi lóṣù jòdòdò ní gbogbo náà mo kún fún ìdẹ́mọ̀ ọlọ́run àti gbogbo agbára tó ga jù lọ ìdẹ́mọ̀ oṣù kan ayé mi oṣù jọ lóde ní gbogbo ọ̀nà tó wà tó fi jọ́ lọ́rùn ni gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo agbára yàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni ní ọ̀tún ju tá a ti wá lọ nínú ọ̀sẹ̀ tó mẹ́ta tó mú ìbọn sí tẹ̀síwájú ayé èmi ní Jésù Kristi náà mo di ẹ̀rù tó gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó gbé jìnnìjìnnì gbogbo mi ìyọnu ìnira àti ìdíwọ́ àtàkọ́kọ́ kò ṣe fún mi mọ́ àyè láti mọ ṣe rere láti mọ tàbí láti mọ làlọ́ láti mọ rógòrò nínú ayé mi nínú iṣẹ́ mi nínú iṣẹ́ ìṣẹ́ ọjọ́ mi nínú gbogbo títí nípa bàtà gbogbo agbára àti ìjọba àti ẹ̀bí òun tó bá dìde ìyọnu báyìí lójijì ìparun abẹ́sí ní parun ìṣòfò abẹ́sí ṣòfò ẹ̀mí rírun abẹ́sí run dànù bẹ́ẹ̀ ni oríkùn nígbà tí gbogbo sì jẹ́ tọ́lọ́run àlàyé àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi bó kún fún iná ẹ̀mí máa ọlọ́run alàṣẹ ìtọ́ga tó bẹ̀rẹ̀ tó lè gbé tó náà kàwé tó dàbí jọ ìtọ́pọ̀ ní ipá ìtagbára tó lóògùn jọ ti gbogbo agbára tó lọ fi jọ ti gbogbo ọ̀nà tó lọ fi jọ lọ́rùn àti gbogbo agbára tó wà ní kọ̀ọ̀tún ó jò láyé mo sì di orúkọ Jésù Kristi mo á tún jẹ́ agbára ní ọ̀tún àti ọ̀rọ̀ mo tún pọ̀ sínú agbára ní ọ̀tún àti ọ̀rọ̀ nínú ọlọ́run àti inú Jésù Kristi ní gbogbo ọ̀nà èmi nínú Jésù Kristi ní ọlọ́run rẹ̀ àní mo di ẹ̀rù tó ń gbẹ̀rù gbogbo mi àní mo di jìnnìjì tó gbé jìnnìjì mo di ẹ̀rù tó ń gbẹ̀rù gbogbo mo di jìnnìjì tó gbé jìnnìjì gbogbo agbára gbogbo ìjọba àti ẹ̀bí kẹ́bi ó kó o tó má tún di ìyọnu àbí ní àkúnmí àní ó di pípa pátá ó di ṣíṣòfò dànù àtúnwò àti gbogbo àti àtúnwò pátá àní ó di pípa pátá ojú òun ṣòfò pátá àní ó tó wọ́n gbé lọ tó sì lọ jẹ tó pé kìíní àní èmi òṣù ní ẹ̀ńtẹ́ tó yẹ mẹ́rin tá ti mọ ní ata ni mo gbogbo tèmi ṣé màbí sọ̀rọ̀ ìjàpọ̀ kò sínú tá ni mo ní tá ni mo yọ tá ni mo gbogbo tá ni mo ní àmọ́ bẹ́ẹ̀ ni orúkọ yẹn bàtí gbogbo ògbó sì jẹ́ sọ́ra àti ògbó sì mọ̀ jẹ́ sọ́ra láti lẹ́la ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó tóbi tó lè gbọ́dọ̀ iná ẹ̀mí wọn ó ń jònú ayé mi ní gbogbo ọ̀rìn pẹ̀lú agbára tó ga tó tóbi jùlọ èyí tí kò ṣírò èyí tí kò nákàwé tí kò nẹ̀gbẹ́ nígbà tí ọ̀rùn bẹ̀rẹ̀ sí pé mo tún jágbá sínú ọ̀tọ̀ mo tún pọ̀ sí agbára Ọlọ́run àti wọn lọ ní gbogbo ọ̀nà ọ̀yá àyè gbogbo tí ń ṣe ògo mi mo gbà padà gbogbo tí ṣògo mi ó tó mi lọ gbogbo tí ṣògo mi ọbẹ̀ sì jíròrò fún láì múra kankan nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gógó ìtura pẹ̀lú agbára tó lọ fi ń jọ́ lọ́rùn ni tó bẹ̀ débi pé kí ni òkìkí bẹ́ẹ̀ sí kan láti mọ mi gbogbo àgbáyé fún ẹ̀rí rẹ̀ ayọ̀ mi àti ògo Ọlọ́run àti ìyìn lógo Ọlọ́run alààyè láyé mi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run àti gbogbo agbára àtúkẹ́ tó ká tóbi tó lè gbọ́ okùn ayé mi ó sì ń jọ́ lórí àti gbogbo agbára tó lọ fi jọ́ lórí okùn ayé mi ó sì ń jọ́ lórí ní gbogbo ọ̀nà tó lọ fi jọ́ lórí àní okùn ayé mi ó sì ń jọ́ lórí àní tí gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni àní okùn ayé mi ó sì ń jọ́ lórí ní orúkọ ti Jésù Kristi mo á tún pọ̀ sí ní agbára àti wàá lọ́run mo tún jẹ́ agbára náà àti wàá ní orúkọ Jésù Kristi àti wàá lọ ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi gbogbo tí ṣògo mi mo gbà padà gbogbo tí ṣògo mi ọtẹ mi lọ padà gbogbo tí ṣògo mi àní ọbẹ̀ sí jùlọ fún wọn dá nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí kò ìtura gbogbo tí ṣògo mi àní ọbẹ̀ sí pọ̀ ọbẹ̀ tẹ̀mí lọ́wọ́ àìmúra kọ́dá ni àìbọ̀ sí gbogbo padà èyí tá jókòó lóde àìgbọ́ ètò ìjókòó àní iná ṣì ní dànù ikú ṣì ní dànù gbogbo ẹ̀tọ́ gbẹ̀ṣẹ̀ ní àní ẹ̀ṣẹ̀ yẹn gbẹ dànù àní ikú ṣẹ́ oge ṣì wọn ní dànù ikú ṣẹ́ àwọn ẹ̀ṣẹ̀ dànù ọwọ́ tó gbẹ̀ṣẹ̀ ọwọ́ tó gbẹ gbogbo ọwọ́ tó gbé tó dúró tó gbẹ tó wà lórí gbogbo títí tó bẹ ọwọ́ yẹn gbẹ dànù àní orúkọ Jésù àní oge dànù pátá láì kú síbi kankan ní orúkọ Jésù rẹ̀ àní kò sí ìdíwà bìtẹ̀ orúkọ ọmọ nínú ògo tó àní gbogbo àbò tí ogo pátá gbogbo ògo tó káwọn ọ̀nà tó ìkúrò tó rò tó fún gbogbo àní ó dá padà fún gbogbo tí ogo mi ó sì bẹ̀ ti jùlọ fún nínú àtàfà tó ga jùlọ bẹ́ẹ̀ ni àní gbogbo oore gbogbo táyì mi nínú àní bẹ́ẹ̀ sì tèmi láti mú akadá ni nígbà tí gbogbo àní mo bẹ̀ sí gba ògo mo bẹ̀ sí ní gbàdé àní gbogbo tí ṣokòrò nígbà tí ó dá padà fún bó sì bẹ̀ sí dúró fún nínú àtàfà tèmi nígbà àtàgbà náà gbogbo tí gbogbo ó tẹ̀mí ó bẹ̀ sí dúró fún nípa àgbàtà sọ nínú àtàfà tó go tó ga sí ẹ̀mí gún náà ìmúra akadá ni ògo sì jẹ́ tọ́lọ́wọ́ àláì àti láì tó gbogbo kún fún ẹ̀mí àtàgbà Ọlọ́run àlàyé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ìmọ̀ ó kún ayé mi ó sì jó lòdì ti gbogbo agbára tó lọ fi jọrọ ti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ ti gbogbo agbára tó wà ní orúkọ Jésù Kristi ni ìkórè tó ga tó ti bìjọ tẹ́lẹ̀ gbé tó dojúmọ́ ọbẹ̀ sì di kíkó fún láì múlẹ̀ kankan dání
àní ti gbogbo agbára Ọlọ́run nínú ayé mi àti ní ìmọ̀ nínú ayé mi ìkórè tó pọ̀ ògo wúrà fàdákà ọ̀rọ̀ oore gbogbo tí kò dẹ̀gbẹ́ tí kò lódì wọn lọ́pọ̀lọpọ̀ àní ọbẹ̀ sì ti kó fún mi àní ògo tẹ́nìkẹ́ni òrùlé dùn mí òrùlé tẹ́nìkẹ́ni òṣèré dùn mí àṣẹ tẹ́nìkẹ́ni òṣèré dùn mí ìtọ́jú ògbó títí ògbó àní mo bẹ̀ sí ní ṣe àwọn ìgbéga sẹ́nìkan gbà nínú àní mo bẹ̀ sí ní gbà báyìí bẹ́ẹ̀ ni àní ògo tó tiẹ̀ rí ìtọ́jú ògbó ìtọ́jú rẹ̀ àní ọbẹ̀ sí ojúlò fún nípa gbàtà ṣe lọ́wọ́ rẹ̀ tó bẹ̀ débi wípé kí ni àmúyẹ gbà àwọn ènìyàn gbà àwọn ènìyàn wọ́n bẹ̀ sí jáfà nínú èyí tó ògo yìí sì jẹ́ tiwọn pátá àní orúkọ ti Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run alààyè ó kún ayé mi ó sì ń jó lòdì tí gbogbo agbára tí kò sí rò tí kò dẹ̀gbẹ́ tí kò náà tí kò dàbí tí ń ṣe agbára Ọlọ́run alààyè ni àti gbogbo agbára tí wà ayàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ní gbogbo rẹ̀ mo tún pọ̀ sí ní agbára àti mo tún jápa ní òjà tí wà lọ ní orúkọ ti Jésù Kristi ìkórè tó ga tó bí òtẹ́lẹ̀ gbé tó ti mọ̀ èyí tó fọ́pọ̀ ògo wúrà fàdákà ọ̀rọ̀ oore gbogbo ìgbà ọbẹ̀ sì ti kó fún mi ní àyè tó àìsíkò àníkùnrin pẹ̀lú pùkọ́ Ọlọ́run alààyè ní gbogbo ọ̀rọ̀ pẹ̀lú ayọ̀ àtàfẹ́ tèmígó ó sì bẹ̀ sí dìlò fún wáta àyè pẹ̀lú àtàfẹ́ tèmígó ọbẹ̀ sì dìlò fún wáta nínú ọgbọ́n ìgbà àti ètò ga tó tóbi tó lẹ́gbẹ̀ẹ́ jùlọ àyè ògo tó jòrè títọ́ bọ̀ tẹ́lẹ̀ òrùlé àyè ọbẹ̀ sì dìlò fún wáta orúkọ Jésù Kristi àyè ògo tí wọ́n fa ìgbẹ́nikẹ́ nínú ẹ̀mí àṣírí tí wọ́n fi gbẹ́nikẹ́ àwòrán tí wọ́n fi gbẹ́nikẹ́ ní gbogbo ọ̀nà lórúkọ Jésù ẹ̀yà àyè èmi ọbẹ̀ sì dìlò fún láti mọ orí àwọn ògo yẹn lọ ọbẹ̀ sì dìlò fún láti mọ gbogbo àwọn òṣèré yẹn ṣe àìgbéga gbogbo ọbẹ̀ jẹ́ ti bí lórúkọ jáde mìíràn kan àìrí ìdádúró kan kò sí fún ní orúkọ Jésù Kristi èyí dẹ̀mọ̀ ó kọ ayé mi ló sì jòrè dìde wà ní kóòrè àtọ́kájọ àìtókùpọ̀ ògo náà fàtà àdó bẹ̀ sí kó fún mi àìtóbẹ̀dẹ̀ wípé kí àmọye gbà àwọn ènìyàn ní gómìnà ìgbàlẹ̀ ayé àwọn bẹ̀ sì jáǹfà nínú ẹ̀jẹ̀ pé ayé tí wọ́n náà gba ìpàdé adé àìtó ti bẹ̀ sí polongo kí tóbi àti agbára Ọlọ́run rẹ̀ èyí tí orí ọpẹ́ sì mi gbogbo ẹ̀gbọ́n pátá àìlẹ́tọ̀ náà gbogbo àwọn wọ̀nyí wá ògo ó sì jẹ́ tó náà pátá ní orúkọ ti Jésù ìdẹ́mọ̀ ó kọ ayé mi ó jò dìde ó kọ ayé mi kó rẹ̀ tó kàtó ọmọ bẹ̀ sí kó wọn láti tó àṣekú látàkó kó rẹ̀ nípa agbára Ọlọ́run aláyé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìdẹ́mọ̀ okun ayé mi ní gbogbo ọ̀nà tí gbogbo ọgbà tó ga tó tóbi jùlọ tí kò lẹ́gbẹ́ tí kò nídìí wọn ó sì ń jóná ayé mi láì sinmi àti ní àìsàrẹ̀ tí gbogbo agbára tó lọ fi ń jẹ́ lọ́rùn ni àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àti orúkọ Jésù Kristi ni àti àjíǹde àti ikú àti àjíǹde rẹ̀ ní gbogbo ọ̀nà mo tún jẹ́ agbára àti mo tún pọ̀ sí ní agbára náà àti wà lónìí Ọlọ́run àti Jésù Kristi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pátápátá mo gbà padà láti gbogbo wa abẹ̀ sí fi oríire wá mi rí láti gbogbo wa abẹ̀ sí fi ìbùkún wá mi rí láti gbogbo wa ilẹ̀ ọbẹ̀ sí mọ́sùkọ̀ ìjáde fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní sẹ́rẹ̀ṣẹ̀ àìní mo kún fún yìí dẹ́mọ̀ tí gbogbo agbára tó ka tó bẹ̀rẹ̀ tó lójú wọn àìní tí gbogbo agbára yàtọ̀ wà ní kàwé Jésù Kristi tí gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù àti pàtàkì Jésù Kristi yóò orúkọ ti Jésù Kristi ìrere gbogbo àìní ọbẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ àìní ilẹ̀ gbogbo ọbẹ̀ sí máa sọ̀rọ̀ yára fún mi gúúsù àìníwọ̀n náà ọbẹ̀ sí tàbí ọ̀rẹ́ àìní orúkọ tó mọ̀ sí gbà àwọn ọ̀rẹ́ lọ́wọ́ tó ka tó bẹ̀rẹ̀ tó lẹ́gbẹ́ tó lójú wọn àìní ògo tó àìní bọ̀bẹ̀ sí gbẹlẹ̀ mọ̀bẹ̀ sí rere àìní orúkọ Jésù gbogbo tí ṣe ilẹ̀ kókó nígbà àìní oṣù pápátá nípa bàtà sọ̀rọ̀ nígbà tí gbogbo ògo sì ti sọ̀rọ̀ pátá nígbà gbogbo ẹ̀rí ayọ̀ bí ó tó wá lóògùn jàtọ̀ lọ àìmọ̀ tó pọ̀ ní ìyá tó lóògùn jàtọ̀ lọ àìmọ̀ tó bẹ̀ sí gba ìrìnàlọ́wọ́ àti ìyanu tó rà tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ tó ga jùlọ tí ẹnì kẹ́dọ̀ gbà nínú mi ní orúkọ ti Jésù Kristi nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́ yóò sì mọ̀ jẹ́ tọ́lọ́ láì àti láì ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ lágbàtàn tó gbà mí pátápátá láì kù síbi kankan mẹ kí ni mo jẹ́ láì ṣe rẹ kí ni mo lè ṣe láì ṣe rẹ ni mo ṣe gbóhùn sókè bàbá iná mi mímọ́ agbára àṣẹ rẹ ìmísí rẹ látòkè láti ṣe mọ́jú àti má lọ àní ìdá ìmọ̀ rẹ agbára rẹ àṣẹ rẹ títóbi rẹ àní ìmájẹ̀mú rẹ ọ̀rọ̀ tó gba orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ fi dìmí ní àmúrẹ ọ̀tún agbára fi dìmí ní àmúrẹ ọ̀tún agbára ní gbogbo ọ̀nà bí wọ́n ti tẹ̀síwájú nínú àjọ ayé mi àní ju ti Èlíjà àti Èlísà àti Jóṣúà àti Mósè lọ àti ju ti Èlísà lọ ju ti Sámúẹ́lì lọ fi dìbì ní àmúrẹ́ pápátá ní ojú ní gbogbo rẹ̀ lórúkọ Jésù Kristi ní ọ̀tún bàbá mi mímọ́ ju tàtí wọn lọ ya kí túmọ̀ gbòòrò kí túmọ̀ gbèrè kí túmọ̀ ta ní ògo ní oríire ṣíṣe láì múra kan dání gbogbo ògo kó tó àwọn jẹ́tìrẹ̀ bó jẹ́tìrẹ̀ nínú ayé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá yọ sí lẹ́nu kẹ́kọ̀ọ́ ọmọ sáwọn méje ibikíbi tí wọ́n ti gbé gbúrò mi àìní orúkọ Jésù Kristi gbogbo sátani àtàríkẹ́ àti gbọ́ ẹni bíbí kí wọ́n láti yọ lọ́nà kẹ́kọ̀ọ́ ọmọ sáwọn méje láì àtìlẹ́dẹ̀ àti ibà tí gbójú ṣe tèmi àti akíyọ lọ́nà akínẹ́rẹ́ akígbógunta akídénìdà akítakọ akíṣe níbi akírobi ṣe gbogbo agbára àbíjọba abẹ́nikẹ́ni yòókù tó bá gbégbèsẹ́ láti robi àbí láti ṣe ohunkóhun kan ti ṣe ibi nípa tèmi àbí ohunkóhun ti tèmi sá ya kọ́mọ gbẹ̀dà lójijì kọ́mọ kúdà lójijì kọ́mọ sùdà lójijì kọ́mọ wọgbọ́n lójijì kí ògo kó sì mọ̀ jẹ́ tiwọn lọ́nà pápátá ní àkùtì bẹ̀rẹ̀ lórúkọ ti Jésù Kristi láì àtìlẹ́dẹ̀ àti ẹgbẹ́ gbóṣe mi kábẹ̀rẹ̀ sí ní gba ẹ̀rí tó lóògùn tó ga jùlọ nígbà gbogbo káọ̀dé tí gbogbo yọ sí kí kó àṣírí ayọ̀
fún ìgbéga fún ìṣelógo tuntun láti máa bá wa yin orúkọ ológo láì sinmi àti láti rẹ̀ lákàtúrò yìí ohunkóhun tí wọ́n ti lọ́ọ́ ṣe láyé kọ̀ọ̀kan wa pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ìwọ ọba tó ní gbogbo tó ń gba gbogbo tó sì ń jẹ́ agbára ayé mi ní gbogbo bá ìwọ lọ́ba tó ṣe mí lógo títí ọ̀dọ̀ lóde àdúrà orúkọ Jésù bó ṣe kéré bàbá orúkọ ìdẹ́mi mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbé àti gbogbo àti ẹ̀jẹ̀ Jésù lápò ẹ̀yà fi dìmí náà mọ̀lẹ́tọ̀ àti wọn lọ ẹ̀yà dìmí náà mọ̀lẹ́tọ̀ àti wọn lọ ẹ̀yà dìmí náà mọ̀lẹ́tọ̀ àti gbogbo agbá tó yọ àyíjú Joshua Mósè àlùdárò nílọ àyíjú títí Èlíjà àti Èlíṣà àti ju Samuel lọ lọ dìmí náà mọ̀lẹ́gbọ́ pátájọ àti wọn ní orúkọ Jésù Kristi náà rẹ̀ ọ̀yà ní gbogbo ọ̀rọ̀ ọ̀yà kí túmọ̀ pọ̀ sínú ògo kí mo ṣeré kí mo tàbí kí mo gbìyànjú lóko oríire àyòkó tó àmọ́ já sọ̀rọ̀ fún láti mo ṣe ní gbogbo ẹ̀rọ orúkọ Jésù Kristi ọ̀yà àdìláì àti láíláí ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ọ̀yà àyígbà tí wọ́n bá yẹn lọ́kọ̀ wọn mọ sáré rẹ̀ méje ibikíbi ó kò tí mo gbúrò mi gbogbo ti ṣe sẹ́tẹ́ndà àtàrí kérékéré àtẹ̀mẹ̀dẹ̀ búburú àwọn kan gbogbo agbára bí wọ́n gbó àyètí bá ti gbúrò mi báyìí àbí oko ti bẹ eré àṣà wọ gbólónà méje yẹ kúmẹ̀ ìsà eré àṣà sọ ẹ̀mí nínú ọ̀pọ̀ méje yẹ kúmẹ̀ ìsà àyígbó eré àṣà sọ apá àti ẹ̀ṣọ́ yà ní ọ̀pọ̀ yẹ kúmẹ̀ ìsà ògùn yà kó sì bọ̀ jẹ́ ti rẹ̀ ayé mi àdì lórúkọ Jésù láì àti láíláí àti ìmọ̀ ẹgbẹ́ ṣe tèmi àní ajé akérò bí iṣẹ́ àkìtì tèmi àkìgbókúta kì í ṣe níbi àkìdálò àkìpọ́n lójú àkìní nára yàrá gbogbo ọ̀rọ̀ lórúkọ Jésù gbogbo ẹni kẹ́ni àgbà yòókù ìjọba tó bá dán o àyè láti bẹ̀jẹ̀ yóò àbí ìdàbí kòrò fún àkọ́ àyà ìpanu ju ẹ̀kọ́ bẹ̀ jẹ́ tẹ̀ báyìí ìpanu jọ bẹ̀ sì jẹ́ tẹ̀ báyìí ìpanu jọ bẹ̀ sì jẹ́ báyìí àyè ló di ègódé pé àyè ìpanu bẹ̀ sì jẹ́ tẹ̀ lórúkọ Jésù láì tẹ̀ lọ́kàn àyè ìpanu bẹ̀ sì jẹ́ tẹ̀ wà àti gbogbo àti ìlàtún níwájú lórúkọ Jésù Kristi àní àti ìmọ̀ ẹgbẹ́ ṣiṣẹ́ tèmi látàkọ́ àjẹntí gbogbo yọ bẹ̀ sí ní kíkó rere àyè láti mọ̀ yọ fún àwọn àṣeyọrí tó ga jùlọ fún àwọn ìgbéga tó ga jùlọ àní fún àwọn ìrírí ayọ̀gbọ́ àti tẹ̀lé kọ̀ọ̀kan gbà nígbà gbogbo lọ́jọ́ gbogbo ìtàtúmọ̀ gbà lórí ògo sì jẹ́ tó yóò sì mẹ́jọ́ tán lára òṣìṣẹ́ bàbá nítorí pé òṣè ògo ní forúkọ ẹ̀jẹ̀ ìmọ̀ ìdímọ̀ gbólókọ̀ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ Ọlọ́run tó ń gbọ́ àdúrà tó sì fi ìdáhùn béèrè ẹni fún ni gẹ́gẹ́ bó ṣe fi fún àná súrè sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi ọ̀yà àní fi ìdáhùn béèrè tèmi náà fún èmi náà mú ìfẹ́ rẹ ṣẹnu ayé mi nínú ògo tó gọjá kí bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ kí bẹ̀rẹ̀ sí ní gbòòrò kí bẹ̀rẹ̀ sí ní tayọ kí bẹ̀rẹ̀ sí ní ṣe oríire àdúrà rẹ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá àti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ìwọ Ọlọ́run ayé ti gbádùn tí gbádùn àti ṣì mú ìbéèrè dáhùn kálukú fún yífi ìdẹ́ àyèdù fún ní àìmúyàn àkàndá ni súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetàgbà sínú ní orúkọ ti Jésù Kristi ya ìdáhùn béèrè bí ọjọ́ pẹ́lú ya bẹ̀rẹ̀ sí fi bí ọbẹ̀ ìjọba mú àṣìṣe báyìí ya bẹ̀rẹ̀ sí fi dáhùn béèrè fún báyìí ya bẹ̀rẹ̀ sí fi dáhùn béèrè fún báyìí ayé mi kó kún fún ẹ̀yà tó ga tó lógo jùlọ ayé mi kó kún fún ẹ̀yà tó lógo tó ga jùlọ ògo yìí kó sì mọ̀ jẹ́ pátá ní gbogbo ní bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ògo yìí kó sì mọ̀ jẹ́ bàbá ayé mi kọ́ wọ́n olùkọ́ tó àti ẹ̀rẹ̀gbẹ́ tó lè bá ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi ní ọ̀tún ju àti wá lọ agbára àti inẹ́mi mímọ́ rẹ ọ̀yà túbọ̀ fi dìbò ní àmì rẹ ní rọrùn pẹ̀lú agbára àti àṣẹ rẹ ọ̀yà ògo kọ́mọ̀jì bí fún mi ní àmì rẹ àkàndá lọ́pọ̀lọpọ̀ ju ìwòye àti ìfojúsùn mi lọ àdúrà rẹ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ọ̀tún ìrè rẹ ni mo béèrè fún sẹ ọ̀tún àṣẹ agbára rẹ ni mo béèrè fún ọ̀tún ìrè rẹ ni mo béèrè fún ọ̀tún àṣẹ àtàgbára ni mo béèrè bá súrè sínú àmì sọ̀rọ̀ àgbà sínú ayé mi súrè sínú àmì sọ̀rọ̀ àgbà sínú ayé mi ti gbogbo agbára tó fi jọ́rọ̀ ní orúkọ Jésù Kristi ògo tí ò dá mi àkọ́bẹ̀ sì dìbí fún mi nípa agbára àṣẹ láì múra kan dání sẹ àìkọ́bẹ̀ sì dìbí fún mi nípa agbára tó fi jọ́rọ̀ láì mú ìdíwọ́ kan dání àìkọ́bẹ̀ sì dìbí fún mi pẹ̀lú agbára tó ga tó fi jọ àìkọ́bẹ̀ sì bìọ́ kó sì fara ní ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́pẹ́ àdìsẹ́ ní orúkọ Jésù Kristi àdìkò sí gbé pamọ́ bẹ́ẹ̀ ni kò yóò ṣe kẹ́ni tó lè gbé pamọ́ àìtí gbogbo yóò bẹ̀rẹ̀ àìtí wọ́n sì mọ̀ pé àìlóòótọ́ ti ìwọ́n Ọlọ́run Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ní gbogbo ọ̀rọ̀ pẹ̀lú àtọ́ka àgbẹ̀ sí gbogbo àwọn ògo rere tí wọ́n ti dá wọn mi àìlọ́pọ̀lọpọ̀ àgbẹ̀ sí gbogbo àwọn orí tí wọ́n dá mi láì mú ẹ̀kọ́ ìgbẹ̀ sí gbogbo àwọn orí tí wọ́n bá ìtẹ́rìkẹ́rì olórí gbẹ́sẹ̀ lè kúrò ṣe ìlú àbíjẹ̀ náà fún orúkọ Jésù ògo ní fọ́gbọ́n ti ṣe yìí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi tí gbogbo agbára tó fi ń jẹ́ lọ́run ilẹ̀ gbogbo ya kọ́mọ fa ìgbà mi láti mọ bí gbogbo tí ń ṣe ògo ilẹ̀ gbogbo kọ́mọ fa ìgbà mi lọ́pọ̀lọpọ̀ láti mọ bí gbogbo tí ń ṣe ògo bẹ́ẹ̀ ni láti mọ rí mọ lò nínú àyàtọ̀ láfà pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi
ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ire àti àṣẹ ọ̀rọ̀ rẹ fún baba ó yá fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi. Súre sínú ayé mi, sọ̀rọ̀ agbára sínú ayé mi, súre sínú mi, sọ̀rọ̀ agbára sínú ayé mi. Ẹ̀bẹ̀ òun súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi ní ọ̀rẹ́ ó yá ilẹ̀ gbogbo kọ́bẹ̀ sí fẹ́ ìgbàgbé láti mọ bí ògo ti ṣe ògo. Ilẹ̀ gbogbo akọ́bẹ̀ sí ìgbàgbé láti mọ gbogbo ti ṣe ògo. Ilẹ̀ gbogbo àìkọ́bẹ̀ sí fẹ́ ìgbàgbé láti mọ gbogbo ṣògo lọ́pọ̀lọpọ̀ àìkí bọ́jà tó ta inú ògo kó gbìlẹ̀ ògo tó sì lékè dáadọ́ ògo. Olúwa kì í ṣe fún ẹgbẹ́ fún ògo àti inú ògo rẹ̀. Bàbá súre sínú ayé mi, sọ̀rọ̀ agbára sínú ayé mi, súre sínú mi, sọ̀rọ̀ agbára ilẹ̀ gbogbo àkọ́bẹ̀ sí fẹ́ ìgbàgbé láti mọ bí gbogbo ti ṣe ògo nínú ayọ̀ tó ga, nínú àlàáfíà tó ga, nínú ìbùkún tó ga, àyàkíbẹ̀ sí bí gbogbo ṣe àwọn ògo rere mi. Ògo kó sì mọ̀ jẹ́ ti ẹ̀rí àmì kó tó má ga kó lóògùn jọ kì í jẹ́ gbogbo yọmọ báyìí tó ń bá mi yorùkọ́ lógo òṣìṣẹ́ bàbá tó pé ìtìrí ọ̀gbìn fún orúkọ rẹ̀. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run súre sínú ayé mi, ó sọ̀rọ̀ àṣàtàgbà sínú ayé mi, ire àti àṣẹ fìdí múlẹ̀ nínú ayé mi ní gbogbo ọ̀nà. Nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí bí àwọn ògo sí. Nínú ògo tó ga jùlọ mo tún bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tuntun mìíràn ní rọrùn láì múra kan dání tó bẹ́ẹ̀ àìdè wípé kiri àti gbogbo tí ṣe rere mi lọ́pọ̀lọpọ̀ ìrọ̀rùn ó ń bá dé láti mọ wá sí múṣẹ. Gbogbo tí ń ṣe ìrànlọ́wọ́ tó ga tó lògò tó lẹ́gbẹ́ tó dojú wọn láti fi gbogbo wa àní pẹ̀lú agbára tó ga tó bí ó ti sàgbọ́ Ọlọ́run aláyè mo bẹ̀rẹ̀ sí rí wọn gbà láì múra kankan dáhùn àní kò sí ìgbìlẹ̀ àbí ìdíwọ́ kankan fún mi mọ́ láti mo ṣe láti mo gbìlẹ̀ láti mo tàbí ní ògo gbogbo táyé mi nínú ọbẹ̀ ìsinmi láì múra kankan ní orúkọ Jésù Kristi. Àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ayérayé àtòbíjì ológo jùlọ ẹni tó ní gbogbo agbára ayé ọ̀tọ̀ nípa ẹni tó ní gbogbo tó dá ọ̀hún àti gbogbo agbára rẹ̀ ó súre sí mi, ó sọ̀rọ̀ àgbàsọ ayé mi, ó súre sí mi, ó sọ̀rọ̀ àgbàsọ ayé mi, ó súre sí mi, ó sọ̀rọ̀ àgbàsọ ayé mi ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi. àìlógo tó ga jù ọtọ́ ìgbó tó dùn àìmọ̀ bẹ̀ sí ní gbòòrò mọ̀ bẹ̀ sí gbilẹ̀ àìlógo tó àtẹ́lẹ̀ tó rẹ̀ tí mo gbòòrò tí mo gbilẹ̀ tí mo ń pọ̀ sí lójoojúmọ́ rẹ̀ àìrí pẹ̀lú ayọ̀ tó ga jù àìrí gbogbo tí ń ṣògo àìrí bò ń bí wọn ní àtàlàfíà gbogbo tí ṣògo ó di bí fún ní àtàlàfíà gbogbo tí ṣògo àìrí bò rí wọn bí ní àtàlàfíà àìrí gbogbo ọ̀nà àìrí níjú wo yàtí fún ìṣúná gbogbo tí ń ṣe àìrí ìrẹ́pẹ́tà pẹ̀lú ògo tó àìrí ohun wá sí mi ṣe fún mi pátá pẹ̀lú ògo tó àìrí ó bẹ̀ sí ṣe fún mi pátá àìrí gbogbo ògo tó ọbẹ̀ sí ṣe fún mi pátá pẹ̀lú ògo tó ó ń tẹ̀mí lọ pátá ní orúkọ Jésù Kristi àìrí pẹ̀lú ògo tó ga jù àìrí orúkọ Jésù ayé mi fọ̀ nínú ògo tó lọ orí gbogbo táyé mi lọ àìrí ó ń tẹ̀mí lọ nípa agbára àti àti rí àti aṣọ ọlọ́run ayé mi ní orúkọ Jésù tó fìdí ẹ̀ tó sì gbìlẹ̀ tó sì gbòòrò pátá gbogbo àìrí bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe pọ̀ sí bí wọ́n ṣe gbìlẹ̀ bí wọ́n ta ní ògo náà òun àìrí ògo gbogbo pátá àìrí ó di bíbí fún náà pátá nínú ayọ̀ nínú ọ̀nà àìrí gbogbo ẹ̀sìn bí gbogbo tí àwọn ògo lọ́pọ̀lọpọ̀ jà ti wá lọ bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ pátá ó wá sí mi ṣe fún mi ní àtọ́fẹ́ nípa àgbàtà ṣọlọ́ àìrí ògo tó àìmọ̀ àtàyọ mò ń gbilẹ̀ àìrí gbogbo òrùn ṣe àìrí mọ̀ sí òwúrẹ́ láti ní ìṣọ́ ẹ̀kọ́ ayé mi ò tún máa kàdú àìrí gbogbo ọ̀nà àìrí mo tayọ mo gbilẹ̀ ní orúkọ Jésù ní ògo tó ga jùlọ ògo sì jẹ́ tọ́lọ́run àlàyé títí yóò sì mọ̀ títọ́ rẹ̀ tó pé èyí ti fi jìnnà mẹ́rin ó sì ṣẹlẹ̀ ní orúkọ Jésù Kristi. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣàyò níròyìn ayọ̀ mi agbára tẹ nílò àṣẹ tẹ nílò ìmísí tẹ nílò láti lè jíṣẹ́ ayọ̀ mi fún mi ní gbogbo orin àjọ ṣẹ́jú òwe àti fojúsùn mi lọ. Oya ẹ gbà báyìí agbára ọ̀tun ìmísí ọ̀tun ìtara ọ̀tun látọ̀dọ̀ Ọlọ́run àlàyé mi Ọlọ́run mímọ́ wa oya ẹ gbà lódìdí ẹ̀bẹ̀ kan láti mọ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kan láti mọ múlẹ̀ mi wá fún mi ní gbogbo ọ̀nà orí mi lọ́pọ̀lọpọ̀ tí kò tó jẹ́ kìkì ògùn yà kó tó àbọ̀dí fún mi ní àtàlàfíà ẹ̀rí mi kó tó wá ga ṣùtà tí wọ́n lọ àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ oníròyìn aṣọ mi àrí fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn tọ́lọ́ ti mú mi bẹ̀rẹ̀ tó ti mú tẹ̀síwájú pẹ̀lú agbára àti àṣẹ rẹ ni ọ̀yà àrí ní ọ̀tún ní orúkọ Jésù látòkè láti ìdìbò ẹgbà agbára àti àṣẹ àtìmísí ọ̀tún àti wọn lọ ẹgbà agbára àti àṣẹ àtìmísí ọ̀tún àti wọn lọ èyí tó pé àní èyí ni ojúṣe tọ́lọ́ ti gbé kalẹ̀ nítorí tèmi láti mọ èmi gbòòrò gbilẹ̀ tàbí ní ògùn bí o ṣe kí n pọ̀ tó lògùn tó ọ̀yà àrí ẹgbà agbára àti àṣẹ àtìmísí ọ̀tún àti wọn ní orúkọ ti Jésù Kristi ọ̀yà àrí gbogbo rẹ̀ ẹ̀bẹ̀ kan láti mọ jíjà mi fún mi ẹ̀bẹ̀ kan láti mọ jíjà mi fún mi ẹ̀bẹ̀ kan láti mọ jíjà mi fún mi ẹ̀bẹ̀ kan láti mọ múlẹ̀ àti wọn fún mi gbogbo wíkẹ́bí gbogbo àìtọ́ bá tuntun yẹ kẹ̀jẹ̀ láti mọ kọ́ àwọn ètò mi fún mi àti mọ kúrò fún ẹbẹ̀ kó lọ kó dàbí ẹbẹ̀ gba bẹ̀rẹ̀ báyìí àìkí mọ gbàgbọ́ ètò mi àjọ fún mi orúkọ tí gbogbo àwọn olórí àwọn aláàánú àwọn olóró ayé mi náà àì láti mọ gbìlẹ̀ láti mọ gbòòrò ju ìtàwọn lọ ètò jẹ́ kí inú ògùn ní àrùn ẹbẹ̀ kí wọ́n darí wọn sọ̀rọ̀ mi ẹbẹ̀ tọ̀ wá àì láti mọ fi wọ́n mọ̀ ní orúkọ ju Jésù ní ògùn àkíbẹ̀ sí pọ̀ àkíbẹ̀ jẹ́ ìtàwọn lọ àìjú wé àti àkíbẹ̀ tó má pọ̀ kí tó gbòòrò kí ní ògùn àti wọn lọ ògùn kó tó máa jẹ́ bó jẹ́ tọ̀lọ̀ èyí kó tó máa jẹ́ bó jẹ́ tọ̀lọ̀ ayé mi orúkọ ju Jésù òṣìṣẹ́ bàbá ìmọ̀tò pé ìjìnlẹ̀ ògùn ní fún orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta.
agbára mi kọ́, ọgbọ́n ìmòye mi kọ́, agbára ọlọ́run ni, àṣẹ ọlọ́run ni, ìrànlọ́wọ́ ọlọ́run ni, àtìlẹ́yìn ọlọ́run ni, tí mo bẹ̀rẹ̀ sí ní bí ògo lọ́pọ̀lọpọ̀, tí mo wá ń tinú ògo bọ́ọ̀nù ògo, inú gbéga bọ́ọ̀gà inú ṣe bọ́ ń ṣe rere. Agbára wo, ìjọba wo, ìgbìmọ̀ wo ni, ẹ̀mí wo ni, ohun wo ni ọ́ àìtọ́ bá sọ pé kí ni ò ní jáwọ́ nínú iṣẹ́ ibi lórí ọ̀rọ̀ ayé mi tó ní kò sí tọ́jọ́ ìwọ ò ní gbà, ò ní fọ̀rọ̀ lẹ̀, àní ò ní dẹ́yìn láti mọ jẹ́ ìyọ̀nà àbí ìnira fún mi. Èmi kò sí kọ́tọ́ pẹ̀lú gbogbo ìjàporó tó ń jàporó, ohun kan so tí mo ń sọ di wípé kí ni ó di ègún, ó di èpè látàkùn lọ tí gbogbo gbẹ dànù. Wà tí agbára àti ilé àtúnrẹ tí gbogbo agbára rẹ àní yóò kojú tí gbogbo ó yá parun lójijì, tí gbogbo tí ikú ọmọ ọkọ láyé àti gbogbo agbára àti ilé àtúnrẹ padà gbogbo àyè tí gbogbo ó yá wọnú gbọlọ wà tí gbogbo agbára àti gbogbo tí ṣe ìgbẹ́kẹ̀lé tí ṣe gbogbo ará ilé rẹ padà gbogbo yá ẹ lọ gbẹ dànù, ẹ lọ parun dànù, kẹ lọ ṣòfò dànù níbẹ̀ ní orúkọ Jésù Kristi. àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù Kristi. Àní ọlọ́run ayérayé ti ṣàṣepé tó ga tó ga lórí ayé mi, bẹ́ẹ̀ ni àìnípo ti kú fọ́pọ̀lọpọ̀ agbára sílẹ̀ mímọ́ ọlọ́run aláṣẹ ní gbogbo ọ̀nà, àìní ògo tó ga tó lè pé tó lè dùn, àìnípo bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tuntun, àìnípo bẹ̀rẹ̀ sí bí àwọn ògo lọ́pọ̀lọpọ̀ èyí tí kò bú ní àti ìrìn kan dání. Táwa ni ìwọ, àìnítagbára wo ní ọ́, ìgbìmọ̀ wo ní ọ́, ìjọba wo ní ọ́, àìní ewé àti ìgbò wo ní ọ́, àìtọ́ sọ àbí òun wo ní ọ́, àìtọ́ sọ wípé kí ni o kò ní jáwọ́, àì láti mọ jẹ́ ìyọnu àbí ní àbíjú àbẹ̀dà kò fún mi, ìbí ọ̀dàbọ̀ ìbí ọ̀dà ìbọ̀ pẹ́lá ṣe ni ìtọ́pá láti kọ́ wípé kó sáà jẹjọba wà lálẹ́ yìí kọ́ mọ́ sí wà láyé ẹ̀yà ní orúkọ Jésù rẹ̀ yà lọ àríkóṣe lọ́mọ wọnú gbọ́dọ̀ kò sí lọ ṣègbè síbẹ̀ àti ìwọ àtàgbà àtìlẹ̀ gbọ́dọ̀ náà wọnú gbọ́gbẹ́rẹ́ lọ ẹ̀yà kò sí lọ́mọ ṣègbè síbẹ̀ ní orúkọ Jésù rẹ̀ ẹ̀yà ilẹ̀kùn ládùú kó gbé ọ̀mí wa àti gbogbo agbára pátá gbogbo àwọn aṣèrè kì í sábà ní orúkọ Jésù rẹ̀ ẹ̀yà àrí gbogbo tí ń ṣe àrí ẹ̀wọ̀n àríkó tó bọ̀ fún ọpa bó ṣe fún ọpa ní orúkọ Jésù ẹ̀yà tí gbogbo tí kò yà lọ́mọ gbẹ̀dànù àti gbogbo tí kò lọ́mọ gbẹ̀dànù ẹ̀yìn yòówù kò jágbá yòówù kò jọjọba kò ẹbí yòówù kò lọ àti tí gbogbo gbẹ̀dà náà ìṣàánú kankan ọ̀yá àríwọ́ gbọ́dọ̀ àríkó ṣùgbọ́n ìṣègbè kọ́ lọ ṣùgbọ́n àti wà tàbí àti lẹ́nu gbọ́dọ̀ gbogbo ògo kó sì mẹ́tẹ́ tó ní pé tirẹ̀ nìkan lógo ìkó sì mẹ́tẹ́ tó ní pé tirẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni orí kò yí padà nígbà tí kò ṣe àyípadà tẹ́ẹ̀ nìkan ló ṣe yí padà láì tẹ́lá ní orúkọ Jésù Kristi. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé bàbá mi mọ́ ìwọ tó ń gba gbogbo ògo láti rẹ̀ wá ìwọ náà tún ti gba gbogbo ògo lónìí o ya síwájú àmọ́ gba ògo lọ mọ jẹ́rìí agbára rẹ lọ mọ fi tóbi rẹ hàn so nínú ẹ̀kọ́ rẹ nínú àdúrà nínú oore àti nínú onírúurú ẹ̀bẹ̀ bàbá mọ jẹ́rìí ara rẹ sọmọ ìyá lógo bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wá níbikíbi tó wù ká lè wà tẹ́nì kọ̀ọ̀kan wá lè wà nínú ògo tó ká ti mọ̀ fún ká mọ kó fẹ̀rẹ̀ rẹ láti mọ ìyẹn lóko lógo lójoojúmọ́ kí gbogbo ènìyàn sì mọ rí ẹwà tó gbọ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wá mọ gbogbo lọ mọ jẹ́rìí agbára rẹ so síwájú àdúrà rẹ dà ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ògo ọlọ́run ayé alágbára jùlọ wọ́n tí kì í pé ògo rẹ̀ tí kì í filẹ̀ fi gbẹgbẹ́ ìwọ ọlọ́run bàbá ọmọ mẹ́ta lọ́kàn tó sì ń gbogbo láti lè wá o tó ti gba gbogbo tó tó ní o ọ̀yà síwájú àti ọ̀yà mọ̀ gba ògo lọ mọ̀ jẹ́rìí agbára rẹ̀ so mọ̀ gba ògo lọ mọ̀ jẹ́rìí agbára rẹ̀ so wà láyọ̀ tó mọ̀ fi ọjọ́ bó ṣe fẹ́ á mọ̀ fi tó rẹ̀ bó ṣe fẹ́ á tó mọ̀ là ọ̀nà àgbáyé bó ṣe náà gbọ́ jẹ́ kó ògo kó tó mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ ìyìn kó tó mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ agbára kó tó mọ̀ fún bó ṣe fẹ́ ògo kó tó mọ̀ jẹ́ ẹ̀yà tóbi àmọ̀ fi bó ṣe fi hàn rìn pẹ̀lú agbára bó ṣe rìn lọ fi tóbi àmọ̀ bó ṣe hàn ẹ̀yà mọ̀ jẹ́ ìwà láyé bó ṣe báyà ògo kó sì mọ̀ jẹ́ tirẹ̀ ó ṣe bàbá mi mọ́tò kó gbàdúrà ògo ní fún ọgbọ́n ti ṣe ìtò pé nígbàgbọ́ láì àti láìláì wò ó tún mọ̀ yẹn àgùnbó ṣe àti èmi àti gbogbo àtàjọ àbí àti gbogbo àti ọgbọ́n tó ayé ní kankan ọwọ́ inú ògùn àti ibẹ̀ iṣẹ́ rere lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ pàápàá gbogbo àdínú ògùn mọ́tò bẹ́ẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ tún ògùn bẹ́ẹ̀ tí wọ́n agbára tó yà ní oṣù bàbá oṣù ẹ̀mọ́ oṣù àmì mẹ́ta kan gba ọgbà àti ìyìn. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run òtítọ́ olódodo jùlọ tí wọ́n tó gbé ọ̀rọ̀ rẹ káàkiri gbogbo orúkọ rẹ fọ wípé etí rẹ kò wú láti gbọ́ tèmi ọwọ́ ẹ kò kú láti gbà mí bẹ́ẹ̀ ni wọ́n tún wọnú ògùn àṣìṣe tuntun lọ ayé mi sì ti bẹ̀rẹ̀ sí wọ tí fọ̀hún togotogo jù tàṣí wá lọ gbogbo tí ń ṣe ògo ìrọ̀rùn ayàtọ̀ láfíà lọ bá dé fún mi láti mọ rí wọn bí báyìí nípa tí gbogbo ògo jẹ́ tiwọ́ Ọlọ́run alààyè àdúrà pẹ̀rẹ̀dà ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù Kristi. Mo dá gbogbo ogun padà sọ́dọ̀ mo sọ wípé ṣé ìwọ Ọlọ́run aláṣepé tó ń ṣàṣepé tó ga tó lògùn tó lẹ́gbẹ́ tó lògùn tó ń dákàwé ní ayé mi ògo ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ fún gbogbo rere àyè tó lògùn tó ga tí wọ́n ti ṣe ní ayé mi èyí tí wọ́n ti tẹ̀síwájú láti mọ̀ ṣe bàbá mo yọ lógo torí pé ti gbogbo agbára tó fi jẹ pẹ̀lú àtìlẹ́yìn tó ga jùlọ gbogbo tí ń ṣe ògo pẹ̀lú àyàtàfẹ́ àní ó di bíbí fún mi pẹ̀lú àyàtàfẹ́ òdi ó di bíbí fún mi pẹ̀lú àyàtàfẹ́ tó ga ó di bíbí fún mi láì mú àkó di bíbí fún mi ó sì ń di lóòfin nípa agbára ṣe bò wá ń pọ̀ sí bò ń gbòòrò sí bò ń gbélé sí bò ń ta ẹ̀ṣọ́ lójoojúmọ́ nínú ògo àní mo ti ní ògo bọ́dọ̀ ògo nígbà àbúrò ga ní ṣe bó ṣe ògo yìí
ní forúkọ rẹ ìyàtọ̀ pẹ́ ní forúkọ rẹ títí ayé lè bí ọmọ ìsìnmọ̀ gbòòrò òṣìṣẹ́ ọba àwọn ọba ayọ̀ mímọ́ ìbọba gba ọpẹ́ olùgbà yìí ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo ẹ̀yà sọ́jà mọ̀ gba wàá sọ mọ̀ jẹ́rìí agbára ìdìbò ṣe wàá sọ mọ̀ gba ògo ṣe gba ògo lọ. Jẹ́ kí túbọ̀ mọ̀ rí àánú àti oore fún ìgbàdúgbò ṣe rí gbà lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ìwọ Ọlọ́run ògo ìwọ Ọlọ́run rẹ̀ ọ̀fẹ́ àánú àti oore fún ìgbàdúgbò jẹ́ kí túbọ̀ rí ìgbàdúgbò ṣe rí gbà lọ. Àtúbọ̀ jẹ́ kí wàá mọ̀ mi rí ògo rẹ̀ gbàdúgbò ṣe rí gbà lọ. Àyàtúbọ̀ mọ̀ mi rí àánú àti oore fún ìgbàdúgbò ṣe rí gbà lọ. Àyè kó tó àwọn ìgbàdúgbò ṣe gbà mí lọ ní orúkọ Jésù nínú ògo tó àyè kó tó àwọn ìgbàdúgbò ṣe gbà lọ. Àyè ògo àkótó bá kí tó àwọn pọ̀ sí bó ṣe pọ̀ lọ. Àyè ògo kí tó àwọn pọ̀ sí bó kí tó àwọn gbẹ̀mí ògo kó sọ̀rọ̀ jẹ́ bójé tirẹ̀ ó ṣe bàbá tó pé ìṣirí bẹ́ẹ̀ ògo ní fúrúkọ rẹ̀ ìyìn ní fúrúkọ rẹ̀ ògo ní fúrúkọ ìyìn ní fúrúkọ àyè mọ̀ ẹ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ó ń gbàdúrà ó ń gbọ́ tèmi o ìgbàgbọ́ ni mo fi mọ̀ pó ti gbọ́ tèmi o. Ó ń gbàdúrà ó ń gbọ́ tèmi o ìgbàgbọ́ ni mo fi mọ̀ pó ti gbọ́ tèmi o. Mo gbé bàbá yẹn ga mo gbé Ọlọ́run yẹn ga mo gbé Jésù Kristi ga ẹ̀mí mímọ́ mo sọ wípé ní ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́kan mo sọ pé ó ṣe fún títóbi àtàgbára inú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Mo dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mẹ́ta lọ́kan fún àṣepéṣẹ́ wa tó ti ṣe inú ayé kan wá nítorí pé àti èmi àti ẹnì kọ̀ọ̀kan yín níbikíbi tẹ́ wà ìyẹn àti gbogbo àtàwà ní bíbẹ̀ pátá gbogbo ní orúkọ ti Jésù Kristi abẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tó ga jùlọ pẹ̀lú agbára àti ìrọ̀lá àtìlẹ́yìn Ọlọ́run aláṣẹ láyé sí tàbí ṣùgbọ́n àwa jẹ́ tí gbogbo ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ fún láti mọ ìyẹn lógo láti mọ gbólúwaga láti mọ fún pàtàkì fún orúkọ rẹ̀ fún títóbi àtàgbára inú ayé wa nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo náà nígbà tí ògo ìyẹn láti jẹ́ tọ́lọ́ yóò sì mọ jẹ́ tẹ̀ ní gbogbo náà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí àtúnrán wa létí Ọlọ́run rán mi létí ìran létí ìran nìkankan wa létí pé ìjọba ọ̀run ó ti dé tán ìpadàbọ̀ Jésù Kristi ó ti dé tán. Ìwọ tó ti fàyè rẹ̀ fún Jésù tètè fàyè rẹ̀ fún Jésù kó tó kíni o kò tè pọ̀ jù. Ìwọ tó ti fàyè rẹ̀ fún Jésù náà rí wípé kíni kì í ṣe lórí ahọ́n lórí ètè ló ti fàyè rẹ̀ fún Jésù Kristi gbá kò sì fàyè rẹ̀ fún ní òtún àti ní òdodo ọ̀yà mọ̀ gbé nínú ìfẹ́ rẹ̀ kò sì mọ̀ rìn nínú àṣẹ rẹ̀ mọ̀ rìn nínú ìlànà rẹ̀ mọ̀ ṣàṣàrò nínú òfin rẹ̀ láì sinmi àṣà rẹ̀ lọ́sàn-án àti ní òru. Ó sì rí i pé bó ṣe ṣeré ìgbà gbogbo yóò tó àmọ́ dára fún ojú títí àtẹ̀wá lọ ayò yóò mọ̀ kojú títí àtẹ̀wá lọ kì yóò sì ṣe ogun àbí agbára kan tí yóò tún lè dojúkọ àbí yọ lẹ́nu àbí níra mọ́ nítorí pé kíni ẹni tó ju ayé àtọ̀run lọ òun lọ wá pẹ̀lú rẹ̀ tí ó sì tún mọ̀ wá pẹ̀lú rẹ̀ nígbà gbogbo ó dá gbogbo padà sọ́dọ̀ nítorí pé èyí ti rí bẹ́ẹ̀ ìjọba ọ̀run kò sì ní bọ́ sọ̀rọ̀ máa nìkan kan wá lọ́wọ́ láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo. Ọlọ́run gbọ́ igbe àti ẹ̀bẹ̀ Anna ó sì dá lóhùn béèrè rẹ̀ èmi àti ẹ̀yin Ọlọ́run gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa ó dá wa lóhùn gbogbo béèrè wa láti àkókò lọ àwọnú ẹ̀rẹ̀ tó lóògùn tó ga jùlọ ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo. Anna ọgbà ìyanu nípa pé ó lóyún ó sì rò ó sì bínú àtàlàfíà ebi àti ẹ̀yin nípa ipò Ọlọ́run gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa ó sì dáhùn ló fi fi rira fún wa àìní kankan wa àbẹ̀rẹ̀ sí yún gbogbo yún rẹ̀ tá a ní ojú pẹ̀ ní àbẹ̀rẹ̀ sí ní bínú àtàlàfíà àti gbogbo rẹ̀ tá a bí rẹ̀ títà ní láti ojú pẹ̀ ní àbẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo rere tó lọ dámọ̀ ẹnì kankan àbẹ̀rẹ̀ sí ní bí tiẹ̀ láì mú àbíjọ kan tí kò sí ẹnikẹ́ni tó lè ṣàtakò àbíjọ rẹ̀ mi tó ká tó pé àìníṣojú àwọn ọ̀tá mi ló ti tẹ́tẹ́ mi jẹ́sẹ̀ ló sì dòrò lé mi lórí nígbà tí gbogbo sì jẹ́ tọ́lọ́wà ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo. Ní gbogbo ọ̀nà
àti èmi àti ẹ̀yin gbogbo àwọn àtàwọn nígbà tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí àní ọgbọ́n tí àná bí ó jẹ́ ọmọ ológun àgbáyé ìtọ́jú pé kìnìún ó ẹyọ kan òun nìkan ọmọ kan lásán ó sì sọ ọgbẹ́ ẹni tó ti bímọ méje jẹni tí ó dàbẹ̀ tí ó bímọ kankan rárá ògo èmi àti ẹnì kọ̀ọ̀kan yín ní orúkọ Jésù Kristi ó buyọ ó sì lágbára lọ́pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ débi wípé kí ni àyàn wá dàbẹ̀ ni pé kò sẹ́ni kan tó lógo àìsáájú wa bẹ́ẹ̀ ni lẹ́yìn wa kò sẹ́ni kan tó tún lógo mọ́ bẹ́ẹ̀ ni orúkọ nípa inú ẹ̀rí tó lógo tó ga jùlọ awọnú rẹ̀ lọ inú ìṣeré tó ga jùlọ awọnú rẹ̀ lọ gẹ́gẹ́ bí kò sì sí ìdádó fánàmù láti mọ bí sí wọn sọ èmi àti ẹ̀kọ́ tó sí ìdádó fẹ́rẹ̀ kan láti mọ bí gbogbo tí ń ṣe ògo tó lọ dààmú wa mọ́ láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayé rẹ bàbá adá gbogbo padà sọ́dọ̀ rẹ adá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ àsọ̀rọ̀pọ̀ ṣe gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn fún dídára ẹ ṣe wa fún títóbi rẹ nínú ayé wa fún ìṣẹ́ ọlọ́ba nínú ayé wa fún ìyálògo nínú ayé nìkọ̀ọ̀kan wa àtàwọn àtàbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wà ó ṣe bàbá ìmọ̀ nítorí pé ó sì ń tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ láti mọ ṣe wá lóògùn láti mọ kí agbára rẹ lọ́wọ́ àkótó bọ̀ rẹ nìkan lọ́wọ́ láti mọ bí ní àtàlàfíà láì mú ní àkànná gbogbo tí ń ṣe ògo àti rere láti mọ pòṣí láti mọ ọjọ́ ìjàmbá ó ṣe ọmọ ìtìjà yàmọ̀ yàmọ̀ gbọdọ̀ kọ̀ọ̀gá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ tí ọmọ orí ọ̀fẹ́ tí ẹ̀mí mọ́ ó ṣúrò fẹ́ nìkọ̀ọ̀kan wa ó bùkún ayé nìkọ̀ọ̀kan wa ó gbẹ́ nìkọ̀ọ̀kan wa ró bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò ọ̀ṣẹ́ ní gbogbo ọ̀nà àbẹ̀sí ní gba ìrànlọ́wọ́ àti ìrètò ga tó lógo jùlọ ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára Ọlọ́run àní ohun gbogbo tí ń ṣe ògiri tọ̀nà dámọ́ ó bẹ̀rẹ̀ sí di ibi fún aláìmúra kan dání ìtẹ́nikẹ́ni ò sì lè rọjú mọ́ láti bàjẹ́ àbí láti dàdú láti wọ imú kọ́ wọ̀kùn ògo ó sì ń tẹ̀síwájú mọ̀ jẹ́ tó lọ́gbà gbogbo ẹ̀rí rẹ̀ wá ń pọ̀ sí ó tún ga sódà jọ̀sọ́ bẹ́ẹ̀ ni orí ọpá àti ó tún pọ̀ sí ó tún ga tẹ̀tọ́ ayọ̀ wa ó wá tún kó ṣùjà tí wá lọ nígbà tí gbogbo ó sì ń jẹ́ tọ́lọ̀ láì tẹ̀lá ní orúkọ ti Jésù Kristi bẹ́ẹ̀ ni ìjọba ọ̀run àní kò tún bọ́ sọ̀rọ̀ mú wa lọ́wọ́ mọ́ kò ní bọ́ sọ̀rọ̀ mú wa lọ́wọ́ oore ọ̀fẹ́ àánú ìrànlọ́wọ́ ta ní láti òkè láti mú kí Ọlọ́run yóò dà fún ọ̀pọ̀ta agbára ọgbọ́n ìmọ̀ ta nílò láti lè mọ́mọ́ ìgbésí tọ́ka tó jẹ́ ká sí táàfin ní sọ́jọ́bọ̀ Ọlọ́run yóò dà fún nìkan pátá Jésù tí ìjàgbá okun àtọ́ nìkan kan fún nígbà gbogbo àánú ìrànfẹ́ kò sí ní fìwáṣẹ nígbà kankan láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo falókè.